It don't happen. I don't tell her. What do you done, German? Fulani Malu. What do you done, German? Fulani Keke. What do you done, German? It don't happen. I don't tell her. What do you done, German? Ojú gbogbo wa ló máa bó. Ojú wa máa bó. Everybody máa set. Last. Ojú gbogbo wa máa pé. Fídíò tí mo fẹ́ wá show fún yín, inú mi ń dùn báyìí ni. Wípé last mo ń jèrè ọ̀rọ̀ lára ẹ̀yin. Ẹ̀yin afọ́fun gbé mo amukun mẹ́kọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè mi ò bá yín wí o. Ẹ̀yin tí wọ́n fi ẹ̀sìn kólómi ọbẹ̀ ni mo ń bá sọ̀rọ̀ o. It don't happen o. I don't tell them, they don't come out. Wọ́n ti fẹ́ nu wọn sọ̀rọ̀. Wọ́n sì láwọn ò fẹ́ wàhálà o. Àwọn náà ò fẹ́ wàhálà, ẹ̀mí wọn ò gbé. Wọn ò fẹ́ wèrè. Everybody go shop breakfast last. Now everybody go shop breakfast. Ṣáyò. Ẹ pàtẹ́wọ́ fún mi Yorùbáwùyí. I tell you now. Mo sọ fún yín. Ṣùgbọ́n tó pé hatred tí ọmọ Yorùbá ní síra wa. Hatred tí àwa ọmọ Yorùbá tí a ní síra wa kò jẹ́ ká mọ̀ kan tá ń ṣe. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí. Àwọn Biafra nation, àwọn Igbo náà, ìdajì wọ́n fẹ́ Biafra nation, ìdajì wọ́n fẹ́ Peter Obi. Ní ever rí ọmọ Igbo Biafra nation àti ọmọ Peter Obi kí wọ́n wá jókòó sórí stage kó máa búra wọn lórí internet. No. Àwọn tí wọ́n pè Peter Obi o, àwọn cash out lọ ni, wọ́n campaign fún Peter Obi lọ. Àwọn tí wọ́n fẹ́ Biafra nation, àwọn Simon Ekpa, àwọn náà campaign lọ ni. Àwọn tí wọ́n fẹ́ Peter Obi lára àwọn gbọ́n ti bọ́ta lẹ́ni tí wọ́n ti sọ̀rọ̀ nípa Nnamdi Kanu. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ká tó wọnú àgbámi ètò, ẹ jẹ́ ká fìbà fún Ọlọ́run ọba alágbára náà. Ẹ jọ̀ọ́ ẹ fún mi 1 second. Ó ti kọ́tì. Ẹ jẹ́ ká fìbà fún Ọlọ́run ọba tó ní agbára lórí gbogbo tí ń dẹ́gbára pátápátá. Oyígíyigi ọba ńlá ọba mi ara ẹ̀pá wò lè má júbà Ọlọ́run bíbí. Alágbára bá bẹ̀rù, alágbára tó ju gbogbo alágbára lọ. Ọba tó ní kí Yorùbáwùyí máa mọ̀ ọ́ sọ, tó wá ní káwọn onílàákàyè lórí péjì Yorùbáwùyí kó máa mọ̀ ọ́ gbọ́. À ń sọ fún yín wípé n tó ń bọ̀ yìí is not about hello, máa pè padà. A sọ fún yín pé n tó ń bọ̀ yìí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ó ti dé báyìí kò sáwọn kankan mọ́. Kọ́lọ́run ọba kó gbà wá ń bẹ̀ ni. Ìbẹ́ o Ọlọ́run ọba kábíyèsí alágbára tó ju gbogbo agbára lọ mojúbà. Gbogbo ẹ̀yin Muslim brothers and sisters mi, amẹ̀bọ ni mo gbé wá fún yín. Mo ní sàlámù láyà àlékún wàrámọ́túláì ta'ala wa barakatu. Mo kí yín ẹ̀yin Kristẹni. Èmi ò ní ẹ̀bà pé ní fídíò láíláí. Mùsùlùmí ni mí, mò ń jẹun Christmas, mò ń jẹ bọ́. Ẹ̀yin oníṣẹ̀ṣe gbé ẹbọ wá máa bá yín jẹ. Mo kẹ́yìn Kristẹni. Oore ọ̀fẹ́ tí wá tọmọta lọ́rùn ẹ̀mí mọ́ kó máa wà pẹ̀lú gbogbo yín. Ẹ̀yin oníṣẹ̀ṣe mo fi Ajíbọ́lẹ̀ ẹ̀dán ọ̀rọ̀ tó ń gbénu lédì tó ń kún yùmùyùmù mo fi kí yín. Èkéde o, àmẹ̀bọ́dé o, ẹ wá gbọ́ o. Èkéde Yorùbáwùyí èkéde o, àmẹ̀bọ́dé o, ẹ wá gbọ́ o. Must be ìyẹn kọ́ lẹ́kọ́ ni mo pè é sílẹ̀ tẹ́lẹ̀ o. Ẹ bá mi kọrin èkéde o, Yorùbáwùyí àmẹ̀bọ́dé ta o, ẹ wá gbọ́ o. Èkéde o, Yorùbáwùyí àmẹ̀bọ́dé ta o, ẹ wá gbọ́ o. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi ni wọ́n ń dùn wọ́n rẹ́rìn bí ṣe sọ yẹn. Torí àwọn ojú kan wọ́n wò mí pé olóṣì kí ló tún fẹ́ sọ. Aláwọn ni lọ sọ tẹ́lẹ̀. Wọ́n bí yín kú. Ẹ máa fọ́lọ̀ mi náà ni. Tipátipá mo ti dé. Ọba Solomon tipátipá òní nífẹ̀ẹ́ mi kẹ̀. Tipátipá ni wàá fi nífẹ̀ẹ́ mi tipátipá. Ẹ lè lọ. I love you jàre, èmi náà love yín lóòdù. Àtọ́láwọn love mi, èmi náà love yín. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa, àwa náà nífẹ̀ẹ́ yín.
ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa ẹ̀yin nu Ọlọ́run nu ẹ mọ ọba yí ẹ lè fi mí lẹ̀ ẹ kò má mi tiẹ̀ like ẹ I hate her for passion but she will never leave my platform because mo kú wá gbọ́ òótọ́ ọ̀rọ̀ ọmọ kú wá gbọ́ òótọ́ ọ̀rọ̀ in lórí platform yìí àwọn máa ń dẹ́rìn pa òṣónú ni the only platform that say the truth pẹ̀lú ẹ̀fẹ̀ àwọn máa ṣí ẹ̀fẹ̀ àti máa sọ òdodo ọ̀rọ̀ àwọn wà bias mo yàtọ̀ sáwọn lọ́tẹ̀ ó yàtọ̀ sí wọn jọ Yorùbáwùyí ó yàtọ̀ sí wọn jọ wọ́n dẹ̀ bá wa love kẹ́ like kẹ́ thumb up kẹ́ follow kẹ́ subscribe kẹ́ tẹ notification button ṣé ti gbọ́ àwọn ará bí wọ́n ti jáde o mo ti bá yín kọ́ kalẹ̀ Dr. Abdul Mutalib Muhammad leader of Northern Region wọ́n bọ́ta wọ́n ní lórí muslim ticket ẹ bá mi hashtag àwọn Tinubu campaigner àṣírí tú o àṣírí àwọn wèrè ti tú wọ́n ní lórí muslim ticket I will play the video for you ẹ máa fetí ara yín gbọ́ ẹ lo ẹnu oníkàn báyìí láti máa ń gbọ́ pọ̀n ẹnu ọdẹ láti máa ń gbọ́ mọ́tá ẹ fetí ara yín gbọ́ lórí muslim ticket tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ká sọ fún yín o wípé 2023 election táwọn fẹ́ ṣe wọ́n ní it's not about infrastructure ṣe infrastructure ó jà ti fra nǹkan kan ìpá àwọn mi lọ wọ́n ní it's not about giving you good road wọ́n ò fi omi sẹ́nu sọ o Yorùbáwùyí dẹ̀ kọ́ ló sọ ẹ̀mọ̀ pé mi ń ká lòlò tó wẹ́ pé mi ni mo sọ ni ẹ máa ní ó ń ká lòlò àgbọn tó sọ máa play ẹ̀ fún yín máa fi tí ara yín gbọ́ wọ́n ní 2023 election is not about infrastructure. We are not promising you good road. We don't want 2023 election because of hospital. 2023 election is not about ká mọ yín lè ṣoríire. One is about hashtag wọn orí ẹ pé ẹni kan wá gbọ́ àwọn ẹlẹ́rìí ibú ó fẹ́ fi ẹ̀sìn kó wa lómi ọbẹ̀. When Olúwo àti kí lorúkọ ẹ̀ àti Mufti ìlú Ìwó tí wọ́n sọ fún yín gbà yẹn abọ́ta ń pariwo mo sì ń lẹ̀ ń bù wá ṣebí mùsùlùmí ni ọ́ ṣebí ọmọ mùsùlùmí ni ọ́ ọmọ mùsùlùmí ni ọ́ ọmọ mùsùlùmí ni èmi ọmọ mùsùlùmí ni èmi ọmọ mùsùlùmí tèmi Islam tèmi ò kọ́ mi pé kí Deborah sọ̀rọ̀ àlẹ́ ló kò pa o Islam tèmi ò kọ́ mi bẹ́ẹ̀ Islam tèmi ò kọ́ mi pé kí n pe àwọn kan ní infidel mo máa play fídíò yìí fún yín sìn wọ́n sọ sílẹ̀ pé infidels ni àwọn tó kù nílẹ̀ Yorùbá tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí I am a Muslim to the core mùsùlùmí ni mí mùsùlùmí akírun ni mí to the core but Islam tèmi alukurani tèmi ò sọ fún mi pé àwọn tí wọ́n bá ti ṣe mùsùlùmí ipe infidel ni wọ́n alukurani tèmi ò sọ bẹ́ẹ̀ o I start with Nigeria for Tinubu yes so wọ́n ní Tinubu àwọn stand pẹ̀lú Tinubu because Tinubu supports their religion and now 2023 is not about afẹ́tún ọ̀nà ṣe o not you heard it ní ṣe àgbákò not about afẹ́tún ọ̀nà ṣe o not about pé àwọn ọmọ Ifẹ̀ ṣoríire o yes it's about jihad má ṣe fún yín ẹ bá mi hashtag Mufti Ìwó àti Emir Ìwó Ọba Rashidi ẹláṣírí ti tú o a ti gbọ́ àwọn ayé ti jù sí wa o àwa wà bí o ẹni tí ara yín gbọ́ èmi kọ́ ni mo sọ ẹ ti ń bínú wọ́n ti ń bínú sí mi ní sọmọ abínú séèyàn mo kọ́ tó tẹ́ fi ń bínú sí mi bí èmi ni mo sọ ni bí èmi ni mo sọ lè jẹ́ ń bínú ni kò sí ẹ máa bínú pẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa fetí sílẹ̀ kẹ́ gbọ́ ohun tí wọ́n sọ nípa muslim ticket tí èyàn ọmọ Yorùbá tí èdè fẹ́ ṣe ayín lọ́kàn kẹ́ pawọ́pọ̀ kẹ́ kúrò ní àárín àwọn people yìí ẹwọ́n tí wọ́n ṣe Islam ní northern part of Nigeria ṣe wọ́n ti pé Sharia law ni wọ́n lò níbẹ̀ when you talk they beat you up when you talk they kill you Sharia law tí wọ́n lò ní northern part of Nigeria o ni wọ́n fẹ́ gbé wá sí the whole Nigeria ń sìn ṣe wọ́n ti wí pé ìyá tó ń wò mí tó ń bínú o ó fẹ́ tú Nàìjíríà ọmọ àlè ó fẹ́ tú Nàìjíríà ó fẹ́ dógun sílẹ̀ lọ́kà ọmọ ẹwà kan wá dógun sílẹ̀ èmi kọ́ ni máa dógun sílẹ̀
èmi kọ́ ni máa dógun sílẹ̀ àwọn tó máa dálẹ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n náà purposely fa Tinubu kalẹ̀ ni wọ́n ní because what one Muslim cannot do for you 2 Muslims will do it for you and at 2023 we see it as jihad ṣé wá wọ́n ti pé lára àwọn senator wa bàbá 70 years ṣé wọ́n ti pé 2 years ago ó fẹ́ ọmọ 13 years 13 kì í ṣe 30 o 13 13 wọ́n fa kése títí last year ṣé gbọ́ àwọn kan nípa ẹ̀mọ́ wọ́n ló legal it is legal for baba 70 years to fẹ́ ọmọ 13 years wọ́n ní Al-Qur'ani àwọn sọ fún àwọn wípé lẹ́yìn tí ọmọ bá ti ṣe first menstruation the next menstruation wọ́n ní ilé ọkọ ẹni kó ti lọ ṣe ayé tá wà yìí àwọn ọmọ ọdún 8 tí ń ṣe menstruation ìwọ ìyá tó bímọ obìnrin fly tí ele kò máa gbọ́ first menstruation ọmọ ẹ̀ látọdún 8 second menstruation ẹ o ko do máa fi wá second menstruation fún wọ́n ná ní pọ́nrán tó máa fi second menstruation à sọ fún yín ẹ ṣe bí ẹ̀rí pé ẹ̀gbẹ́ tí ń dùn yín àbí ẹ kan gínétí ẹ wá gbọ́. And it's a jihad to us as leaders. The leader of Israeli Union of Kano region. Má bínú padà sẹ́yìn. It is history that will repeat itself when it comes to winning election by the grace of the Almighty Allah. And now we are in democracy, so there is nothing like suspending election. Dr. Abdul Muttalib Muhammad is the leader of the Muslim Leaders Union of the Northern and Southern region. He explained the purpose of holding the conference. Our intention is that we are Muslims, Muslim preachers. That is why we gather the leaders of different sections, leaders of Sangaya, leaders of Zari, and all others in order to sensitize people about this agenda we have in view. That is ensuring that we choose a Muslim and a Muslim, what we call the Muslim ticket. The union we invited are about 75 in number, especially the Izala Union from Kaduna, Izala Union from Jos, Salafia, Kadaria, Tirjaniya, GTI, M1, Form 1, and women in Dawa, together with our Yoruba Muslim brethren that are here, our Igbo Muslim brethren with the union of all Imams of Kano State. We rally around all the unions so that we can have good platform to pass this message. What we show the leaders is that it is not a matter of we are coming to build road and infrastructure for you or the promise of giving you position. What we are talking about is who will establish the dignity of Islam and also uphold the respect of our religion. Ẹ jọ̀ọ́ ṣé gbọ́ tó sọ ńbẹ̀ yẹn. Wọ́n ní nǹkan tí ẹ tó bẹ̀rẹ̀ number mi +17 18 50 20 573 WhatsApp nìkan ni. Ẹ̀yin tẹ́ máa bí bá mi print number mi síbẹ̀ kí n pin ẹ̀ wọ́n lẹ̀. Wọ́n ní 2023 election. We are not promising you infrastructure. We are not promising you good road. Ebi ò bá lù yín pa, we are not concerned about it. All what we are concerned about is our religion. Their religion, not my own Islamic religion. Their Mufuti religion. Their Oluwo religion. One got that one promise in here. My number is +1718. Not the fear again. Islamic. At Islamize Nigeria. As of Islamize Nigeria. Baba we kan comment njo mo ri comment yin baba o mo pori yin o pe je kin fún yín lẹ́sìn. Ẹni mo sọ pé wọ́n fẹ́ sọ Nigeria de lẹ́sìn kan nìyẹn. Wọ́n ti bota wọ́n fẹ́ sọ Nigeria de lẹ́sìn kan. Ẹ lọ dínà mú. Yoruba people go and hug transformer. Yoruba people ẹ lọ gbé nǹkan jẹ. Wọ́n ní kò pa wọ́n. All they want also sit and when we are coming. We are not coming to give infrastructure. Àwọn wa tún lu ṣe. Àwọn wa pé kẹ́ ẹ bá mi hashtag àwọn tí wọ́n tó pé mo kẹ́ lọ dìbò fún wọn. Kẹ́ bá ṣe Yorùbá nation wo. Ojú everybody abo. Ojú everybody nílẹ̀ Yorùbá, ojú wa máa bo. +17 ẹ gbà mí. Mi lè fẹ́ ṣe call ìṣòkò sáyé jàre. Ẹ bá mi plug mo bọ̀ mo ní ẹ bá mi plug wàhálà pọ̀. +1718 5020 573 ní WhatsApp nìkan ni. Ẹ̀yin tẹ́ mo number yẹn bá mi kọ síbẹ̀ mi fẹ́ tẹ́ni tí mi bí mi mo kíni tí mo lò mi mo lò dáadáa. Ojú everybody go bo. On now we for infrastructure o. So after 2023, please don't complain here. Don't come and tell Yorubawuyi. Àwọn ọmọ ti strike lasu. Wọ́n ní ìyẹn ò kan àwọn. All we want is our religion. I am a Muslim to the core. I want to fight okay mi ní kéwú. God bless you. Sades ẹ share ní ṣẹgba kan gba mi pin number mi síbẹ̀ WhatsApp nìkan ni.
àwọn tí wọ́n kọ́ wa ní kéwú wọ́n kọ́ wa pé ká pa wọn kan ní infidel ẹni sùúrù ẹ̀yin Christian and worst part ni pé àwọn kan Christian Association of Nigeria wọ́n fi ọwọ́ sí ẹ lè pretend pé ẹ fọwọ́ sí o because ari yín ẹjọ́ lọ kánú ńjọ́ wo ni àwọn Christian Association of Nigeria àwọn olórí àwọn Christian wọ́n fi ọwọ́ sí ojú everybody abo Yorùbá abo ṣe bí gbé ilé máa wọ koste is haramu wọ́n á sọ fún yín ẹ̀yin ìyá ọlọ́mú tẹ́ ń gbé ọmú sókè báyìí ẹ bá koste kó gbó ẹ̀ ní àti ẹni tó yẹ ojú ìkúkù mi yìí lọ koste onípákó ló máa lò ẹ̀rù sókè báyìí ni haramu ni ṣe pé ilé Haúsá ṣòkòtò fóbìnrin haramu ni first menstruation ọmọ ẹ second menstruation ilé ọkọ ló ti gbọ́dọ̀ ṣe school ẹ̀rọ ti Afghanistan àti Taliban nísìn ní Afghanistan sìn obìnrin ò lè bọ́ta láì mọ́kùnrin dání number 2 àwọn obìnrin wọ́n sìn wọ́n lè lọ sí wọ́n kò sí university fún wọn mọ́ from university sí tó bá yá ta ló pé kílẹ̀ rẹ̀ sí wọ́n ní kò sí university fún àwọn ọmọ wọn obìnrin mọ́ tó bá yá wọ́n á ní primary school secondary school kò sí fún àwọn ọmọ obìnrin mọ́ ojú everybody ààbò gbogbo àwọn kí lorúkọ ẹ̀ àwọn actress and actress wa àwọn tó lọ́jọ́ sàásùsẹ̀ gbogbo àwọn Davido yẹn kò ní sí tó ń jẹ́ orin Davido mọ́ kò ní sí tó ń jẹ́ àwọn tó kù mọ́ àwọn ti pè wọlé o ẹ bá ṣe pápá pa o kò sáyè máa o hello ṣé ń gbọ́ wọn ṣáàbí kí ló kọ ẹ̀ hello ẹ kó ètò mà ètò nìyẹn o ṣe máa hold on kí sáyé mú ẹni hold on kí sáyé mú speaker bí mo lè blow speaker kí ni mọ́tò fọ́ gbẹ̀ mọ́lẹ̀ o yá mi o à ń gbọ́ yín ohun yín gan loud ẹ wá sọ̀rọ̀ à ń gbọ́ yín ohun mi là dé kó ètò mà ètò nìyẹn ṣe ń gbọ́ wọn. gbogbo alájẹ máa jẹ breakfast fi wọn sílẹ̀ ojú gbogbo wa bó ojú everybody máa bó ojú wa máa bó ni wọ́n bú Sunday Igboho wọ́n bú bàbá kí tó yàn. Kò ṣọ̀rọ̀ ẹnì kankan. Ẹ máa bá mi kí bàbá mi Ìdòwò Òṣàngbá kó máa gbádùn ni Àdìsá kó forí lálẹ̀ kó lọ lẹ́rí mọ́ búlọ́ọ̀kù Àdìsá máa gbádùn máa yọ ọ̀tọ̀ mi ó jẹ́ kó lè á bọ́. Kó kó ẹbí ẹ̀ síta kó lọ dì sílẹ̀ kọ́ má ti olóyè ní tìkùtì kọ́ má ti gbọ̀ngbọ̀n. Olóyè náà ò jẹ́ bọ́ọ̀tà tó bá bọ́ọ̀tà tí bá so mọ̀ máa gejẹ ni máa gejẹ yànnàyànnà. Bàbá má bọ́ọ̀tà tó bá bọ́ọ̀tà máa gejẹ. Tí gbogbo ẹ bá ti dàrú tó bá ti pòpọ̀ ẹ bọ́ síta ojú gbogbo wa máa là ń gbà yín. Ojú wa máa bó. Ojú ọkọ̀ ò tí ì là ojú wa máa bó ó gbọ́dọ̀ jọ máa jẹ́ breakfast tó wà lọ́nà yìí. Ẹ ṣe gan kọ́ mi tún ti wọlé. Gbádùn yín wàhálà ìmáàbí ìfẹ́ jẹ́ wá sí ààyè ó pọ̀. Àwọn pọ̀ gan ó pọ̀ pẹ̀pẹ̀pẹ̀. Ojú everybody máa bó. Yorùbá wùyà láwọn lílọ ojú everybody máa clear. Ẹ máa gbọ́ nìṣó bàbá fi sí speaker. Sọ̀rọ̀ sókè. For that reason, we are with him. When anyone dishonor our religion, we will tell the people that we are not with him. But the major issue we want to tell people is kí ló dé wèrè mi ò gbà ó ní sùúrù bàtà ń sọ̀rọ̀ báyìí lọ kíní gan sọ̀rọ̀ sókè. Ó yá sọ̀rọ̀ sókè. A Muslim, no matter where he is better than an infidel. We will establish a deep that we can have good. Ní sùúrù mo fẹ́ kó sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ nǹkan tó sọ ńbẹ̀ yẹn tó pe àwọn tó kù tí wọ́n kì í ṣe mùsùlùmí. Mo fẹ́ kẹ́yìn Christian tí ẹ̀ ń bú mi ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń bú mi fẹ́ kẹ́ tí yín là ẹ̀ láì tí yín lẹ̀kẹ́ máa gbọ́ mùsùlùmí ni mí ó yẹ kí n support nǹkan tó ń sọ yẹn ni bẹ̀tù Ọlọ́run tó dá èmi kò dá mi ní alágàbàǹgebè ò bá jẹ́ ìran mi o tó bá wà tí ò dá I will tell you ò bá jẹ́ ẹlẹ́sìn mi I am not for ẹ̀sìn mi I am for every damn body anybody tó bá ti ń jẹ́ èèyàn lèmi wà fún jẹ̀bi mùsùlùmí ni ẹ́ ó jẹ́ wá ń sọ̀rọ̀ báyìí ṣebí mùsùlùmí ni ẹ́ ó jẹ́ wá ń sọ̀rọ̀ báyìí mùsùlùmí tèmi ò ṣe àgàbàǹgebè àwọn tó bí èmi wọn ò ṣe àgàbàǹgebè please go straight to the point serious concern comment I don't understand you Mr. Wale Ologun I don't understand you please listen to this.
from one and women in Dawa together with our Yoruba Muslim brethren that are here, our Igbo Muslim brethren with the Union of all Imams of Kano State. We rally round all the unions so that we can have good platform to pass this message. What we show the leaders is that it is not a matter of we are coming to build road and infrastructure for you or the promise of giving you position. What we are talking about is who will establish the dignity of Islam and also uphold the respect of our religion. These candidates support our religion. For that reason, we are with him. When anyone dishonor our religion, we will tell the people that we are not with him. But the major issue we want to tell people is that a Muslim, no matter where he is better than an infidel. And when you join two Muslims... wo irú statement yẹn tó bá yẹ pé ìlú gidi tó ń ṣiṣẹ́ ni ó yẹ kí wọ́n lọ arrest máa yìí ni. Who are the infidels? Because other people are not Muslims. They are now infidels, right? Now who are the infidels? One, if you don't support our religion, we will let you know. Kí ló fẹ́ ká mọ̀? Ṣé tán bá wọlé tán àwọn tó bá ti ṣe mùsùlùmí ṣé wọ́n máa ṣe wọ́n bí wọ́n ṣe Deborah wọ́n á sun wọ́n jẹ wọ́n á roast wọn bá jẹ roast Deborah wọ́n sọ fún yín o ṣé rí ìgbà míì ẹ wò bàbá mi máa sọ kíní kan fún mi ó ní nígbà míì ẹni tó pààyàn ó láwọ àlùjànnà ẹni tó pa á dẹ̀ tún wọnú iná ó máa ń ṣẹlẹ̀ o bàbá tó bímọ lọ́ba ń fọ̀run kẹ́ bísímìláì kúlẹ̀ aláwọ̀ fún àti gbogbo mùsùlùmí pátápátá bàbá mi ní ìgbà míì ẹgbẹ́ mi dáadáa ẹni tí ó pa èèyàn ó ní àwọ̀ àlùjànnà ẹni tó pa ó máa wọ iná wọ́n sọ fún yín nísìn etí yín lẹ fi gbọ́ wọ́n ní 2023 election táwọn ṣe mú muslim ticket sílẹ̀ ni pé àwọn ò sọ fún yín pé we are not coming to build road etí yín lẹ fi gbọ́ wọ́n ní we are not coming to build road we are not coming to do infrastructure we are not coming pé káyé yín dá we are not coming pé kí lè ṣoríire àbí káwọn yín lè bá ṣoríire all we are coming for is to Islamize Nigeria. And as a preacher, this is jihad to us. Pasa. Abima. Ẹ sọ̀rọ̀ sókè o. Hello. Mo ti rórúkọ yẹn sà. Martin Phillips ló ń sọ̀rọ̀ láti Netherlands. Mo ti rórúkọ yẹn. Ẹ bá wa sọ̀rọ̀ sókè jẹ́ ká tẹ̀lé wọn lọ. Ṣé rí Yorùbá nation la tẹ̀lé, Yorùbá nation la bá dúró. Irọ́ lẹ pa. Ṣé bá wọn ẹ máa gbọ́ ṣe bá àwọn Yorùbá kankan sọ pé àwọn ò ní gbọ́n pé kò sọ lórí wọn. Ẹbí àwọn Yorùbá kan wà tó yẹ pé àwọn kan dá nínú wọn. Ẹ ti understand? Wọ́n jẹ́ Yorùbá battery. Mo mọ̀ kan tí mo sọ ẹ má bínú mo mọ̀ gbọ́rọ̀ mi kò fẹ́ mọ́gbọ́n lọ́wọ́. Ó mọ́gbọ́n láì mò ń ṣàwàdà ni. Ẹ mọ̀ àwọn Yorùbá kankan sì wà láàrin wa tó jẹ́ pé kò sí ọpọlọ lórí wọn, wọ́n dìdì rìn. Ṣé ti understand? Ṣé ojú wọn fọ́ ni? Ṣé ẹjọ́ tó lọ ẹni sùúrù àwọn Yorùbá kàndá tó wà láàrin wa ẹ ti understand? Ẹjọ́ tó lọ ṣé 4 Congos of rice tó bá fún wọn àti tí tomatoes tó bá fún wọn ẹjọ́ tó lọ ṣé máa tó wọn jẹ fún 4 years àbí 8 years tí a máa tún fi jẹ wọn ni? Ṣé ojú wọn fọ́ ni ṣé wọn rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Ó dà ẹ ṣeun ṣe bá wa question tí wọ́n béèrè yẹn bá wa kọ answer síbẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá tẹ́ bá ń gbọ́ wọn dáadáa o. Ṣé ojú wọn fọ́ ni? Mo make video kan lánàá ní beach mo sọ wípé ṣebí wọ́n ń bú Yorùbáwùyí ṣé àwọn kan wà bẹ́ẹ̀ pé ìyà ti mọ́ wọn lára ìyà ó ti mọ́ wọn lára wọ́n like ìyà kó máa mu gàrí láàárọ̀ ọ̀sán alẹ́ which is not good. It's very very uncomfortable. Ọmọ kan tó jù mí rí ní Nàìjíríà kí tó kúrò Nàìjíríà fine ọmọ mi àti àwọn mi wà Nàìjíríà wọn ṣùgbọ́n wọn ò sí lára àwọn tí ebi ń pamọ́ nísìn. Ṣé ti understand? But èmi náà mo ti feel ebi yẹn rí. Bad leaders here and there kí ló dé akọ láti bára wa sọ tọrọ wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọnú yàrá tó bá rẹ́ni jáde wọn bára wọn sọ tọrọ. Ṣé ti understand? But tó bá jáde tójú àwọn méjì kọrẹ lọ́wọ́ that means the truth has been said. Ẹ ṣeun sá. Ọdún mi ṣọmọ Yorùbá o I'm from Edo State because mo mọ̀ pé Edo Yorùbá la máa bá lọ. Ẹ jẹ́ ká ṣe rí one love oneness gangan ló lè jẹ́ kí Yorùbá stand. Kí ló dé? Tó bá ẹ ká tún gbẹ́ lómi èyí
Ede cut go right. Hello, papa ẹjọ́, 1 minute ẹjọ́, kò sáyé mo lọ bí iṣẹ́. Kò ní pẹ́ mà, màmá mi tó bá kí ẹ ṣe gan. Ṣé rí post yẹn mo fẹ́ kí tẹ́ bá ti ṣe ètò tán mo tún fẹ́ kẹ́ tún post ẹ̀ sórí kíní kẹ́ jẹ́ kí àwọn èèyàn máa gbọ́. Nǹkan táwa fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Torí àwọn tán bá ti láwọn ò lè ṣe tótòtó, wọ́n á ṣe tótòtó. Ẹ jẹ́ kán wọlé kán máa dórí anybody dànù. Kán máa dórí wọn dáadáa. Bóyá orí wa ó máa straight. Ṣé ìtawà ń pariwo tí wọ́n láwọn ò fẹ́ yẹn? Tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ orí anybody dànù. Ìgbà yẹn wọ́n máa rí pẹ́ pa òní bóró. Ẹ wá yẹ kán bẹ́ orí o. Àwọn ọ̀dọ́ ti Fúlàní lè fi ọ̀bẹ sí bọ́. Kí nìyẹn mo fẹ́ kẹ́ tó bá mi post kí gbogbo àwọn wèrè mẹ́díà àwọn mẹ́wọ̀ọ́ lákàwọn kan yẹn kí wọ́n máa gbọ́. Kí wọ́n rí nǹkan tó fẹ́ fi Nàìjíríà dánwò lára. Ẹ ṣé mà. Ẹ ṣé, God bless you for making it fast. Ṣé ti rí? Wọ́n tàn yín ni. Àwọn people yóò wọ́n kí ẹ̀. Sunday Igboho máa wá o. Àdìsá máa yọjú o. Gẹ́gẹ́ bí last caller ṣe sọ, wọ́n ní ká ní sọ́kàn bẹ́ẹ̀ sí ní bẹ́ orí anybody. Yorùbáwùyí lórúkọ mi. At least, mo sì gbé Kùránì. Mo sì mọ àlífù bá ta sa, mo sì mọ ọkà. Tó bá dúró. Mi wọ pampers ẹ̀ tún ti dé. Tó bá dé ìsọmọ ní. Ǹjẹ́ kó pe nọ́mbà yín jáde. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù díẹ̀ o, ẹ fún mi ní 1 minute, ẹ fún mi ní ìṣẹ́jú kan. Tó bá dé ẹ ní sùúrù sà, ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan. Tó bá dé nísì tó bá ní Yorùbáwùyí, are you a Muslim? Gbọ́dọ̀ I am a Muslim. Tó bá ní kíka kíní kan mo sì lè mú Kùránì, mo sì lè kọ àléfì bá ta sá, mo sì lè kà. What of èyí tí ẹ lè kà? Wọ́n ní they are infidels. You get it? If you don't get it, forget about it. Orí alọ́lọ́tọ̀ ni. Ẹ sọ̀rọ̀ sókè sà. In fact, ẹ pẹ̀lẹ́ pé ètò mà. Yes sir. Ẹ wo àdúrà ni ká ṣá máa gbà kọ́ lọ́n tètè bá wọnú àwọn èèyàn wa tó kù àti pé tí má tún wo àwọn ìyá mi tán àwọn ọmọ mọ́dà odidi mọ́dà tán jẹ́ other party táwọn náà tó máa gbógun jà àwọn ẹ̀yà ìtì mọ̀ kankan ẹ̀yìn Tinubu ló lè ṣe àwọn pípù yìí ò ṣe àwọn tá a lè bá dòwò pọ̀ ìwà wọ papọ̀ they have a mission they have plan. Gbogbo tá ń pariwo ni ẹ jẹ́ kó ní kálukú máa lọ. Wọ́n fi plan wọn bò náà, wọ́n fi bò my brother. Wọ́n bọ́ta ni eléyìí sì gbangba náà ti sọ wọ́n fi bò. Láwọn tí ó bẹ̀rù kú wọn káwọn máìndì ká pààyàn kan sì kan kúnyàn. Àwọn olórí burúkú tára dé ń pariwo ẹjọ́ ilé Yorùbá tẹ́ bá lè máa gbọ́ gbogbo tá ń pariwo yìí ẹjọ́ ẹ bá mi ṣe fi kíní sí loudspeaker. Speaker ló wà. Àti àwọn pet party wa APC wa PDP wa èyí kankan náà ni wá ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ àfìmọ̀ kan ẹ jẹ́ apá ìmọ̀ pọ̀ àwọn pípù yìí ẹ jẹ́ kó kálukú máa lọ àti ẹni tó wà níwò gbogbo àwọn tán pẹ̀lú mufti gbogbo wọn máa ń fọ́ ló máa yẹn I will just quiet I will start watching mo mọ̀ pé àsìkò tí ìtò ni tọ́lọ́n bá bá wa ṣe tọ́lọ́n bá gba ògbó ògo tán àtẹ tó ń pèrè ẹ̀ ní mufti yẹn ẹni tó bá fi ẹ̀jẹ̀ mufti tó ẹ̀sìn ẹ̀sìn ti bẹ̀rẹ̀ lómi lójú ebi muslim níyìn ẹ̀yin lẹ́dẹ̀ ń sóòótọ́ ọ̀rọ̀ yìí christian náà ni gbogbo wa but ká fi ẹ̀sìn síbí kan náà Yorùbá ní tó Yorùbá ẹ̀jẹ̀ kan náà ló wà lára wa ẹ jẹ́ ká pàmò pọ̀ ẹ jẹ́ ká kó kálukú kó nu oko ẹrú burúkú yìí náà. So please, Allah àtúbọ̀ máa rìn lọ́wọ́ Yorùbáwùyí. You are in fact you are so much. And may God continue to give you the more wisdom in the Amen. Thank you, sir. Mr. Kola ní ẹmọ ẹ̀ṣẹ̀ wọlé ní kí ló ṣẹlẹ̀? Mr. Kola ẹ káàbọ̀ ẹ̀ṣẹ̀ wọlé ní o wọ́n ti bọ́ta o. Wọ́n ní àwọn òtó á ní election 2023. Wọ́n ní is not for alájà iná ẹ̀ṣẹ̀ wọlé ní. Wọ́n election 2023 is not for infrastructure, it's not for kílùdá. One it's for kí àwọn di an infidel. And when you join of giving you position, what we are talking about is who will establish the dignity of Islam and it. We rally around all the unions so that we can have good platform to pass this message. What we show the leaders is that it is not a matter of we are coming to build road and infrastructure for you or the promise of giving you position. What we are talking about is who will establish the dignity of Islam and also uphold the respect of our religion. These candidates support our religion. For that reason, we are with him. When anyone dishonor our religion, we will tell the people that we are not with him. But the major issue we want to tell people is that a Muslim, no matter where he is better than an infidel. And when you join two Muslims, they will give you... Hey, you Christian, hey, who are the infidels? Hey, you oníṣẹ̀ṣẹ̀ bá mi kọ síbẹ̀, who are the infidels? Mùsùlùmí lèmi.
èmi jẹ́ mùsùlùmí tí wọ́n o mùsùlùmí gidi mùsùlùmí tèmi lèmi not mùsùlùmí ká bẹ́ orí ká sun Deborah. Who are the infidels? Ìlú tó bá ń ṣiṣẹ́ a good working country. Ìlú tó dá má rí kí wọ́n gbé ni. Calling people infidels. And tẹ́ bá gbọ́ Yorùbá tẹ́ bá mọ̀ tó Yorùbá infidels ẹ bá mi kọ síbẹ̀. How dare you open your mouth and call somebody infidel? Infidel? How dare you open your mouth and say that to someone? Àwọn fún yín ní àwọn òtún lù ṣe o. 2023 elections not about káwọn fún yín nílùú. Only Tinubu support us, that's why we allow him. So then ọmọ yẹn ti yes ilé ọkọ ló máa ṣe second menstruation. The victory that one Muslim cannot give you. This is why we have been sensitizing the people to understand that the Muslim ticket is very serious and it's a jihad to us as leaders. The leader of Israeli Union. Ẹ jọ̀ọ́, ta ló gbọ́ ọ̀rọ̀ tí ó sọ gbẹ̀yìn yẹn? Ká tó súnmọ́ wájú, ó ní it's a jihad to us. Please, ẹ bá mi ẹ kí n ṣe 2 seconds náà ló fi sọ máa sún sẹ́yìn fún 2 seconds. This is why we have been sensitizing the people to understand that the Muslim ticket is very serious and it's a jihad to us as jihad. Leaders. The leader of Israeli Union of Kano region. Alade here, 2023 Muslim ticket is a jihad to us. As sọ fún pé jihad làwọn people bá yín ṣe. As sọ fún pé jihad ni àwọn people yìí ni wọ́n fẹ́ bá yín pò. Ẹ máa rí lórí YouTube. As sọ fún ẹni kí n post here. Ẹ máa rí lórí YouTube. As sọ fún pé jihad ni àwọn people fẹ́ bá yín pò. Wọ́n bá yín fà. Wọ́n bá yín fà ó everybody máa bó. Wọ́n sọ gedegbe ni wọ́n ní jihad ni àwọn fẹ́. And that is where they do Muslim ticket. That is why we support Tinubu because he agree with us. Wọ́n sọ ní corner. Wọ́n sọ ní gbangba ni. One because he agree with us. That is why we support him. And what one Muslim cannot give you as Shetima, 2 Muslims can give you. It's a planned work. Yorùbá nation. Hey, ọmọ ya dúpẹ́ ní tìrí, orí ẹ̀ ò dá. Ọmọ wa jẹ́ Akíntóyè, orí ẹ̀ ò pé. APC, ní gbádùn. Ẹ bá jẹ́ Yorùbá nation. Yorùbá wa pín sọ́nà ìgbà wa ń jà. Àwa ń sọ orí mọ́lẹ̀, fọ́ orí mọ́lẹ̀. Ìjà yín ni gbù bẹ́ẹ̀ la fi ṣe. Èdí Fúlàní ni, ẹ̀fún Fúlàní ni, èdí Fúlàní kọ́, ẹ̀fún Fúlàní kọ́. Àwọn tí wọ́n ti ya wèrè ni wọ́n ya wèrè. Mrs. Shola, after this show, just go on my page, YORUBAWUYI. After this show, go on YORUBAWUYI page. After this show, we have 20 minutes after this show because I have to rest before I post it. 20 minutes after this show, go on YORUBAWUYI. Because if you want me, it's marry me better than me shake balala. And you really marry no mini photo. Follow and subscribe. I know you have got post see. If you have not followed me on YouTube, you are missing a lot. There are some secrets we cannot post on YouTube and on Facebook. Facebook ò ní gbà to go and do YouTube. Facebook sọ pé ó wà violent, ó wà kíní kan to go and do YouTube. Ẹ fẹ́ gbọ́ lọ sórí YouTube mi, wàá rí ibi tí wọ́n ti kó ajá wọlé. Tí wọ́n ti kó àwọn ajá ọdẹ, mo ti post ẹ̀. Ó wà lórí YouTube àtàná mo ti post àná àdìjà mo ti post ẹ̀. Àwọn ajá ọdẹ tí wọ́n kó wọn wọlé. Àwọn ajá tó máa ń dàbí kí ló pé àwọn ẹjẹ tó máa dàbí kòkó tí kòkó ló máa pa àwọn ajá yẹn àwọn ẹjẹ tó máa fi ń dẹ ìgbẹ́ igbó mo ti post ẹ tèmi sọ káàbọ̀ ọkọ mi òun mẹ́wàá lákà ò ní sọ̀rọ̀ lórí ẹ̀sìn my sister wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀sìn ẹni kan wá defend ẹ ẹni kan wá defend ọjà ẹ̀hún Muslim ticket yìí. Orí ẹ̀ ti gbálẹ̀ náà kọ̀ Mrs. Kafilat kì í ṣe èmi náà sọ orí ẹ̀ ti gbá lórí ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ náà sọ kì í ṣe èmi náà bá wí kì í ṣe èmi náà bá wí. So let's continue. Lèmi ṣe sọ pé Sunday Igboho má wá sí Nàìjíríà for now. Mo sọ pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ṣe Yorùbá nation tẹ́ pa Yorùbá nation la fẹ́ ẹ ṣe báyìí ẹ sẹ́ńpẹ́ ẹ mélòó ṣe láwọn tí wọ́n ń bu yín lẹ́yìn wàláì wọ́n máa bẹ̀bẹ̀ wípé ẹ jẹ́ àgbà Yorùbá nation o àmọ́ kọ́lọ̀ ayena ní ṣe àgbà ko Mr. Phillips àní mi ò gbóyìnbó ṣùgbọ́n most of my followers wọ́n ka they read book ko they can't book
mi sọ pé they can't book from front to back. Wọ́n kayala yawe. Àwọn ẹjọ́ tó dàbí àyẹn náà. Ẹ lọ wo lórí Yorubawuyi platform. Tá wo so Facebook ń sí. Facebook lè strike mi. Wolf Dogs, God bless you. Facebook lè strike mi. Ó wà lórí Yorubawuyi platform. Mo ti kọ síbẹ̀, mo ti gbé síbẹ̀. Link ẹ dẹ̀ wà lórí page mi. Link ẹ wà lórí page Yorubawuyi. Ẹ kó ẹ má pa mí lẹ́rìn. Ẹ má gbọ́ lọ jàre. Sheikh Abdullah Saleh, Pakistan, said this. Well, the discussion first and foremost was on the history of how this candidate has had his hunger of Muslim ticket for long. How he joined the Ribadu party with a Muslim from their own region. And how he joined the party of Abiola and Ghana Kimdime. And considering how he is bent of being. Chetigbọ́. What ti ṣe plan work yìí. What ti ṣe before ayé Abiola ṣé gbọ́. How they join this one, how they join Ghana Kimdime, how they join Abiola. Láti gbé Muslim tickets fún yín. But they were not succeeded then. Kò sí àyè fún wọn. Àyè ò gbà wọ́n. Àwọn bàbá wa rí. Now, wọ́n sọ fún yín now. Ọ̀rọ̀ bàbá mi tí mo ń bá bọ̀. Bàbá mi nígbà mi ẹni tó pààyàn máa wọná. Ẹni tí wọ́n pa ó máa ẹni tó pààyàn máa wà àlùjànnà. Ẹni tí wọ́n pa ó máa wọná. Wọ́n bàbá mi báyìí pé irú ọ̀rọ̀ ni bàbá yìí ń sọ. Ẹni tó pààyàn, Ọlọ́run ní ká máa pààyàn. Ẹ wá ẹni tó pààyàn máa wà àlùjànnà. Ẹni tó pa máa wọná. How come? Ṣé Ọlọ́run wà bias ni? Bàbá mi Ọlọ́run wà bias. Tí àwọn tẹ́ bá láwọn lè bá débẹ̀ ńsìn. Tẹ́ dìbò tán débẹ̀. Tí wọn ò ṣì ọ̀nà. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n jẹ̀bi? Tí wọ́n bá débẹ̀, tí wọn ò ṣe iná fún yín, ṣé wọ́n jẹ̀bi? Tí wọ́n bá débẹ̀ tí ebi bá ń pa wá, ṣé Ọlọ́run lè dá wọn lẹ́bi? Èmi máa fẹ́ dá ẹjọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Èmi máa fẹ́ dá ẹjọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ọba. Tí wọ́n bá débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ́ orí wa, wọn ò jẹ̀bi o. Because they already came out and tell you. Ogun àwítẹ́lẹ̀ ni kò kí ń parọ́. Kì í ṣe pé ogun àwítẹ́lẹ̀ ò kí ń parọ́ o. Ogun àwítẹ́lẹ̀ kò kí ń parọ́ tó bá gbọ́n. Ẹ̀yin tẹ́ bá mọ̀ túmọ̀ òwe yẹn. Torí afọ́jú ni òjò ṣe máa ń kù. Torí adití ni òjò ṣe máa ń ṣú. Àrọ̀ tó bá gbọ́n tó bá ní ogun bọ̀ wọ́n ní àrọ̀ mẹ́sẹ̀ kó le. Ogun dé, àrọ̀ mẹ́sẹ̀ kó le. Ogun dé. Tó bá lógun tí ń bọ̀, á ti máa palẹ̀ mọ́, á ti máa sálọ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n àrọ̀ tó bá gọ̀, á ní kò sí nǹkan kan, nothing dey happen. Nothing dey happen ni ogun máa fi ká mọ́. Táwọn pípọ̀ ìbá wọlé, tó bá ṣe wá ṣìbálá ṣìbolo, wọn ò jẹ̀bi wa o. Ṣé wọ́n gbà tí Buhari dé, ẹ lè fọwọ́ sọ̀yà pé Buhari máa wọná. My number +1718 5020 573. WhatsApp ẹ bá mi kọ síbẹ̀ fún Mr. Ọláìtàn. Ìgbà tí Buhari ń bọ̀, kí ni Buhari sọ fún wa? Ó ní from top to bottom. Only I will surprise Nigeria. I have posted it before. Only I will surprise Nigeria. Only I will bring Nigeria from top to bottom. Buhari sọ fún wa o. Lè sọ pé Buhari máa wọná o. Lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Because he told you what he's coming to do. He said APC change. Now like Atiku sí PDP. Ó ń tó máa débẹ̀. Ó lóun ata pot. Ó lóun ata gbá, òun ata wo. Ó sọ fún yín o. Èmi máa sọ fún yín pé most àwọn olóṣèlú Nàìjíríà no máa wà àlùjànnà. Yes. Mr. Bello sọ pé, but that is not what the constitution said they should do. Okay, if constitution said they should not do it, but ìgbà tí wọ́n pa Deborah, Mr. Bello Abdulgani, thank you sir. Ìgbà tí wọ́n pa Deborah, ta ni wọ́n mú? Ta ló lọ sẹ́wọ̀n? Ta ló jẹ́ ẹjọ́ ikú Deborah? Nobody. Nobody. So tó máa wọlé náà tó bá bẹ̀rẹ̀ sí ní pa wá, wọ́n á gojọ́ wájú Ọlọ́run á dẹ̀ jàre. Because we told them
when we are coming, this is jihad to us. Gbogbo la fi tí ara wa gbọ́. Yorubawuyi kọ́ ló sọ, mo ti fi fídíò ẹ̀ hàn yín sìn. Gbogbo wa ti fi tí ara wa gbọ́. Wọ́n ní we are coming to do jihad. What is a jihad to us? Angana jihadi, genge jihadi, jihad. Ọlọ́run ṣe mo fati aka. Wọ́n bá dé. Ẹgbẹ́ kura ni ma ka fati a fún yín. Gbogbo yín ṣe ẹ̀yà bẹ̀rẹ̀ lè kéwú. Mo ti ṣiṣẹ́ àfàtù ni mi o. Ẹ wá kọ́ kéwú lọ́dọ̀ mi o. I don't think Baba Tinubu will allow them to carry out the evil plan. Because when you don't listen to the video in the beginning. Thank you for answering. Akin Magbe, thank you. God bless you. So, ẹ kí sọ fún yín ní under kíní wọn. Ẹ mọ̀ bí wọ́n ṣe máa fi ọmọ lọ́kọ. Virgin la ọmọ máa ń lọ sílé ọkọ. Mùsùlùmí ni mí. Lọ́dọ̀ tí wọn Mùsùlùmí tí wọn virgin la wọ́n máa lọ sílé ọkọ. Ẹ̀yin tẹ́ bá rántí orúkọ house of representative tó bàbá 70 years tó fi ọmọ 13 years ní Nàìjíríà. Tẹ́ bá ṣe ní fídíò yẹn lọ ẹ bá mi send ẹ. Mo post it last year. Ó fi ọmọ 13 years. Àwọn house of assembly yín, àwọn house yín náà, àwọn náà dá sí ngbà yẹn o. Wọ́n ti bà mí jẹ́ pẹ̀lú star o. 3,000 star lẹ́ẹ̀kan náà. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé àdúpẹ́. So, àwọn house yín tó jẹ́ àwọn Mùsùlùmí, Kristẹni nígbà yẹn ní last year, gbogbo wọn náà dá sí. Gbogbo wọn náà sọ̀rọ̀. Wọ́n ní ẹjọ́ ìkọgbọ wá sí round table. Etí lobìnrin fi ń gbọ́hùn ọ̀rọ̀. Àlọ́ la rí, àárí àbọ̀. Bàbá 70 years tó fẹ́ ọmọ 13 years, kí 30 o 13 13 ọdún mẹ́tàlá. Wọ́n ní ó wà legal. It's legal. Under Nigerian constitution. Under Nigerian law. Mr. Jesse won Daoud Soliu Abiodun. Ó ní ọ̀rọ̀ ẹ máa pa mí lẹ́rìn. Gbogbo yín ò mọ ohun tó ń lọ nílé. Ọdún mélòó tẹ́ ti kúrò nílé lélẹ́yìí. Mr. Daoud mo mọ̀ pé Mùsùlùmí ni yín. Mùsùlùmí lèmi náà. So ọ̀rọ̀ tí mò ń sọ yìí against ẹ. Ẹ support jihad. Abiodun tó wà lẹ́yìn orúkọ yín, I am not sure pé Abiodun yẹn mi mọ̀ pé ìṣọ̀kan ọmọ Yorùbá ni yín. Èrí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. I know Temisan. Èrí Temisan mo mọ̀. Èrí ọmọ ọkọ Yorùbá. We not against what I am saying, sir. Daoud Soliu. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Ṣé bí Ànábì ṣe ṣe ìlú ẹ̀ nìyẹn? Àbẹ́ ẹ ṣe join ni. Tẹ́ bá ṣe join, ẹ má ká sọ̀rọ̀ jù. Ẹ sọ pé ẹ ṣe join, then I will replay the video for you. Mr. Daoud, tó wá pé ẹ ṣe join program yìí ni, tí gbọ́ video tí mo play tẹ́lẹ̀. I will replay it for you. Tẹ́ bá bímọ kẹ́ rántí pé ọdún mẹ́jọ tó mọ bá fi lè ṣe menstruation gbàm báyìí. Ẹlẹ́ẹ̀kejì menstruation rẹ̀ ilé ọkọ ló ti máa ṣe. Ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn Taliban àti Afghanistan. Ohun tí ojú Afghanistan rí bẹ́ẹ̀ sìn, especially àwọn obìnrin. Mr. Daoud, ṣé bọ́lọ́hun bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe Mẹ́kà àti Mẹ̀dínà ni. Thank you, Mr. Wale. Ṣé bí wọ́n ṣe Mẹ́kà àti Mẹ̀dínà ni. Dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba. Calling other religions, other people infidels. Ṣé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé ó pe àwọn tó kù ní infidels? Ṣé ọ̀rọ̀ yẹn bọ́tà lẹ́nu Ànábì pé infidels làwọn tó kù? Ẹ bẹ̀rù Ọlọ́run o. Mùsùlùmí ni mí. Àmọ́ kò sí tó fi mí láyà balẹ̀. Wípé Kristẹni kò ní síwájú mi wà lùjọ́ náà. Èmi ò kí kà níbì kankan. Wọ́n lè ní ìnàdínà ìdàlá ìsìlámù. Ìnàdínà ìdàlá ìsìlámù. Mo délé ayé mo gbọ́ ni. Mi ò sí ńbẹ̀ nígbà tí wọ́n kọ Kùránì. How am I sure wípé Kristẹni kọ́ ni ọ̀nà? How am I sure pé Mùsùlùmí kọ́ ni ọ̀nà? How am I sure pé Ọ̀rúnmìlà, ọ̀run ló mẹ́ni tó máa là táwọn oníṣẹ̀ṣe ń sọ?
wọ́n ní ọ̀run mi là ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀run ló mẹ́ni tó máa là ah máa sure pé ìyá ọlọ́sùn ẹ̀kú lẹ́mi kò ní síwájú mi wọ ọgbà ìtẹ̀rọ̀ ta ló fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún mi pé babaláwo tó ń gbé ní next street mi ò ní bá nínú ọgbà àdìjọ́ náà wọ́n ní kò sẹ́ni tó lè wà tó lè rí ìyè láì ṣe pé ipasẹ̀ Jésù Kristi ta ló dá Jésù Kristi kì í ṣe Ọlọ́run ló dá. So because I am a Muslim, you want me to support another Muslim calling other people infidels? No. To me, it's unacceptable. It is unacceptable. Èmi ò fara mọ́. Mùsùlùmí ni lóòótọ́, àmọ́ mi ò gbà. Mr. Wasi, I play it for him. But I shall join in. I want him to talk. But I shall join in. How dare you call people infidels? And Mr. Kiloko Songona Bikilepo Koyi. Hear this. Kiloko, Baba Yeno. And Muslim preachers. That is why we gather the leaders of different sections, leaders of Sangaya, leaders of Zari, and all others in order to sensitize people about this agenda we have in view. That is ensuring that we choose a Muslim and a Muslim, what we call the Muslim ticket. The union we invited are about 75 in number, especially the Izala Union from Kaduna, Izala Union from Jos, Salafia, Kadaria, Tiljania, GTI, Imwan, Form 1, and women in Dawa, together with our Yoruba Muslim brethren that are here, our Igbo Muslim brethren with the union of all Imams of Kano State. We rally round all the unions so that we can have good platform to pass this message. What we show the leaders is that it is not a matter of we are coming to build road and infrastructure for you or the promise of giving you position. What we are talking about is who will establish the dignity of Islam and also uphold the respect of our religion. Okay, Mr. Kiloko Abaye, no? Mi fún Abaye lesi. Wo àti Emi mo ń bọ̀ fẹ́ wo ko baba tó ní kíní ko de ti ko le ti pẹ́ yẹn. Oh, mi de wo ko Abaye mọ́. Bàbá tó sọ̀rọ̀ yẹn mi ò rorúkọ yín mọ́. Ṣé ẹ gbọ́n tó sọ? Ó ní 2023 election. Why tí àwọn fi allow Muslim ticket ni pé àwọn ò sọ fún yín pé àwọn ń bọ̀ wá ṣe infrastructure. Àwọn ò promise yín ní good road. Àwọn ò tún ìlú ṣe. Mo táwọn fẹ́ ni pé Muslim ticket. Ohun tó wà fún ni wípé láti Islamize Nigeria tẹ́ bá gbọ́ kó yé yín dáadáa. Daoud Abiodun ẹ ṣeun. Mr. Daoud ṣe gbọ́ ebi ò bá lù yín pa wọ́n ní kò sí tó kún àwọn ṣé tí ebi bá ń pa yín ṣe lè kírun. Mr. Daoud Abiodun ṣé ẹni tí ebi bá ń pa ṣé ó lè kírun. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o mùsùlùmí lèmi náà o. Ẹ bẹ̀rù ọba tó láyé tó lọ́run ọba tó lè pa tó lè jí. Ṣé ẹni tí ebi bá ń pa ṣé ó lè kírun ṣé ó lè ṣàṣàlátù. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ebi ò pa àwọn ará Mẹ́kà. Ebi ò pa àwọn ará Mẹ́dínà. Ìyà ò jẹ wọ́n Ànábì jà fún wọn ni. Àwọn eléyìí náà fẹ́ jà fún ìran tí wọn. Nílẹ̀ wa adé ń sọ̀rọ̀ ẹni kí n gbẹnu sọ̀hún kí n gbẹnu dákẹ́. Mr. Soliu Abiodun àbí kí ló kọ yín. Kí ló tẹ́ bẹ̀rù Ọlọ́run? And somebody open his mouth, call other people infidels. Wọ́n sọ fún yín o, àwọn people tán bá wọlé, wọn ò bá fìyà jẹ yín, wọ́n máa wọ àlùjànnà, ẹ máa wọná because wọ́n sọ fún yín. Ó sọ nísìnyí o, máa yí sọ I will be his ẹlẹ́rìí. Buhari débẹ̀, Buhari sọ fún mi pé from top Nigeria from top to bottom. Nigeria Daoud ní Soliu Abiodun. Nigeria from top to bottom. Only I will surprise Nigerians. Buhari is surprising us nísìn. À ń ṣépè fún. Buhari surprise wa nísìn à ń ṣépè fún. Ẹ rò pé èpè máa mọ́ Buhari. Èpè ló mọ́ Buhari. He told us he will bring Nigeria from top to bottom. He told us. He told us that he will bring Mama, let's wait for 2023. No problem in Nigeria. One Nigeria, no problem. Come Sodiki. Hey, Sodiki, you know, no problem.
But Sodiq, listen to this. He said, I won't work for any good road. Ebi oba lu yin pa, they are not for that. Their agenda, that was a Muslim ticket. Ni pe, Tinubu support ya won. I want them to support here. And what we are coming for is jihad. We want to tell people is that a Muslim, no matter where he is better than an infidel. And when you join two Muslims, they will give you the victory. A Muslim, wherever he is better than an infidel. Country to bada. See one wa bias. One of Bema is a racist in his mind. Racist against other religions. Sodiq combo yin sin tó sọ̀rọ̀. Wà lára àwọn tó máa be Ọlọ́run jẹ́ kan be lórí investment ní odi sọ̀rọ̀ sí ẹ. Because you are a Muslim, you are bearing combo. You supposed to write your name like Abudu Sugununguni, Abudu Combo, Abudu. They will not allow all this. Gbogbo dread orí ẹ̀yẹ, wọn ò ní gbà fún ẹ. Wọ́n be fi ọ̀bẹ fani. To where they bímọ ọdún mẹ́jọ first menstruation ọmọ ilé bàbá ló ti máa ṣe second menstruation ilé ọkọ ayé àtijọ́ 20 kini kola yẹn máa rí menstruation nísìn ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́sàn wọ́n ti ń ṣe menstruation. Mr. Sodiq abudu combo tell me tí ọmọ ẹ bá ṣe menstruation ní ọmọ ọdún mẹ́jọ first menstruation ẹ second menstruation ẹ ọdún mẹ́jọ náà ló ṣe máa wà o á jẹ́ bí second month. Will you allow your daughter to go to ilé ọkọ ní ọmọ ọdún mẹ́jọ? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. It's not about pé à ń borí. It's not about pé Mùsùlùmí. No. Ẹ bẹ̀rù Ọlọ́run. Miss Josephine, ẹ ṣé mo dúpẹ́ o. Ale ṣá ń bá mi jẹ́ pẹ̀lú star nílé ni a dúpẹ́. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣé ọwọ́ yá máa lọ sókè Miss Josephine, àpòṣẹ́ṣà múra ò kí ń gbẹ. Ọwọ́ yá máa lọ sókè. Àtẹ̀yìn tẹ́ ń wò mí náà ẹ ṣé mo dúpẹ́. Wo nǹkan tẹ́ ń sọ lẹ́nu. Ká support wọn. Ká support wọn. Ẹ listen Mr. Sodiq àti Sodiq combo. Ẹ listen, ẹ gbọ́ ilé ìdélẹ̀. Wọ́n sọ pé táwọn wá fún ni jihad. Ẹ láìtì yín o, mo jẹ́ fi sí speaker. This woman is not normal. Michael Omotosho. Which woman is not normal? Michael Omotosho. Only this woman is not normal. Ṣé mi ni mi normal? Ojú àbó. Wọ́n dó ìyàwó ẹ̀ lójú ẹ̀. Michael Omotosho. Wọ́n lá ìyàwó ẹ̀. Wọ́n rán burúkú wọ́n fi dó ìyàwó ẹ̀ ndòkúdò. Ojú àbó. Nobody will talk on your behalf. Michael Omotosho. Kò sí ẹ tó máa sọ̀rọ̀ your behalf. Ṣé bó ẹ̀ṣẹ̀ wọlé ni? Oh, Bosho. But because you come with hatred. Oh, bo video tá ń play. Hatred ló gbé wá. Hatred ló gbé wá. Wọ́n dó ìyàwó ẹ̀, wọ́n dó ọmọ ẹ̀ lójú ẹ̀. Ojú ẹ̀ á ràn. Wọ́n mú àbẹ̀bẹ̀ dání wọ́n fẹ́ atẹ́gùn. Wọ́n dán ìyàwó ẹ̀ ńjọ̀kúnjọ̀. Wọ́n burúkú wọ́n fi dó ìyàwó ẹ̀ orí ẹ̀ straight. It's all about jihad. Wọ́n sọ fún yín. Bẹ́ẹ̀ ni mi normal. Bí wọ́n lò gbádùn. Ojú ẹ̀ ló máa ṣe. Ẹ gbọ́délẹ̀. That one Muslim cannot give you. This is why we have been sensitizing the people to understand that the Muslim ticket. Ẹ̀wọ̀n tí mò ń sọ̀rọ̀ fún, ẹ̀yin Christian tá ń sọ̀rọ̀ fún, ṣe bẹ́ẹ̀ tí Michael lélẹ̀ tó ń jẹ́ yo, Michael Omotosho. Christian ni o, ẹ lè bú àwọn kanu Mùsùlùmí lèmi. Èmi against kan pé àwọn Christian ni infidel. Àwọn kan wọ́n lọ support ẹ. Michael Omotosho náà as a Christian, ó náà tún support wọn, ó tún bú mi. Michael pé mi ní bú ẹ, wàhálà mi ní bú ẹ. Tí wọ́n bá dé bí wọ́n ṣe sọ yìí. Tó bá ní, are you a Muslim? I am a Muslim. Can you prove yourself? Má gbé Kùránì jáde wò. Ṣó Michael, ṣó Kùránì nìkan kọ́ o, tírà gan wà ńbẹ̀ o. Akéwú akétírà o. Ó ti rí. Àwa akéwú níwọ̀nba alígbàtàsá akétírà. Wò lẹ́gbẹ̀ẹ́ mi ṣó ti rí. Ìtẹ́ ìkírun mi ni. Ibi tí mo ti máa ń ṣàdúrà lélẹ̀. Ibi mo ti máa ń ṣàdúrà ni mo wà yìí. Tí mo ti rí fídíò yìí. Muslim ticket is very serious and it's a ibi tí mo ti máa ṣàdúrà ni mo wà yìí. Tí mo ti rí fídíò yìí. Mo wá ní àwọn Christian, I must come out on their behalf and talk.
Now I am talking on behalf of the Christian, and the Christian is here, booming, telling me this woman is not normal. Obi abo. Ton ba gbe Quran wa pé ya prove yourself as a Muslim. Gbogbo ton ma ṣe nínú Quran, agbára Ọlọ́run bá gbé fún mi láti pé ara fi èdè kan be. Tí ma tẹ̀lé lọ ka, tí ma lè ka gerege o. Mo ṣe lè ní this is Alif. This is Alamtara Kefa. This is Fatia. Àmọ́ wo Michael, obi abo. Wa do yawo endo kúrò lójú ẹ̀. Orí ẹ̀ tí ó pé yẹn, normal. Wọ́n sọ fún ẹ pé jihad làwọn fẹ́ wá ṣe. Wọ́n sọ fún ẹ, listen, Michael Omotosho, bí abo, wọ́n dóyàwó ẹ̀ ní àfẹ́ us as leaders. The leader of Izala Union is that a Muslim, no matter where he is better than an infidel. And when you join two Muslims, they will give you the victory that one Muslim cannot give you. This is why we have been sensitizing the people to understand that the Muslim ticket is very serious. And it's a jihad to us as leaders. The leader of Shebetigbo is a jihad to us. Muslim ticket is a jihad to us. Jihadi, jihadi, Michael jihadi. Wọ́n do yawo ẹ̀mí àgbọ̀n. Wọ́n mú ọmọ ọdún mẹ́jọ, wọ́n do ní dokudo. Wọ́n lajú kalẹ̀ báyìí, wọ́n máa kó fún ọmọ ẹ̀. Wọ́n bali ọba jẹ́. Ẹ̀mí àgbọ̀n. Michael Sungun àbí kí lórúkọ ẹ̀, Michael Jakujaku tó ló ń jẹ́. Jẹ́ kọ́kọ́ wo ẹ̀ ná. Jẹ́ ń wẹ̀ lẹ́sìn. Àti Jẹ́ ń wẹ̀. Ó ti ẹ̀dá àwọn bàbá ni daddy mi ìṣọ́pọ̀ lè dóbò mọ́ ná. Bí daddy rẹ̀ ni bóyá tó wà lẹ́gbẹ̀ẹ́ daddy ní ẹ jẹ́ ká wò dáadáa. Michael Omotosho. Wọ́n ń yàwó ẹ̀ o. Michael. Fọ́tò ẹ̀yọ̀kan ni Michael ní. Michael Omotosho. Wàhálà wọ́n ń yàwó ẹ̀ ní nkùn. O la etí ẹ̀ lẹ̀. O kéwú. Tó bá kéwú ni o máa sọ ọ̀rọ̀ tó máa dá orí lédèrú. Kéwú wo ló ké? Orí yín ò pé sá Mr. Daud. Wàláì mo ti ní mi ní bú yín. Àmọ́ ẹ lè má ṣe bí olórí burúkú. Mr. Daud orí yín ò pé. Ọlọ́run. So you want me to support this? Ẹni bí ni yín? Mr. Daud, ẹni bí? Ó pé ó sọ̀rọ̀. Àbájọ ẹ wo bí tí wèrè ti ya fọ́. Ṣé kí wọ́n show photo ẹ̀ ń sìn? Photo yìí mi gbọ́dọ̀ show àwọn ọmọ máa ṣépè fún ẹni. Wọ́n náà wọ́n tó ti ya photo. Ṣé bí tó ti ya photo yẹn torí ẹ̀ pé gbọ́dọ̀ ya photo bí tó ti ya photo yẹn? You want me to support bad thing because I am a Muslim. This is not my own Muslim. Muslim ti ẹ nìyẹn, kò ṣe Muslim tèmi. Calling other people infidels. Ṣé bá náà bí ṣe ṣe nìyẹn? Ẹ̀yin wèrè burúkú ẹlẹ́sẹ̀ jàgídíjàgan. Ẹ̀yin alákatakítí ẹ̀sìn. Wọ́n pa Deborah, mo sì ń jáde. Ẹni bí wọ́n ṣe pa ẹni bá ti bú ànábì, wọ́n gbọ́dọ̀ pa ni. Wọ́n yẹ pa Deborah, ẹni gbọ́dọ̀ sọ. They need Deborah ò rí justice. You want me to support that kind of Muslim? I am not that kind of Muslim. Picture go, ṣe gbé bí tó ṣe photo, kò ṣe máa show, àwọn èèyàn lè máa bì. You say because I am a Muslim, I am saying nonsense. Orí ẹ ò pé. Daud Soli, orí ẹ ti súnmọ́, orí ẹ ti yí. You want me to support jihad? Àsìkò tá wà yìí, tí èèyàn máa support fẹ́ jà jihad, ọ̀nà tẹ́lẹ̀ gba jà jihad ni pé ẹ fẹ́ pé ìpèsè sìn, ẹ lọ sí mọ́ṣáláṣí, ẹ lọ sí hospital, àwọn tí wọ́n hospital san, ẹ sanwó wọn. Ta ló ń jagun jihad mọ́? Ṣé Saudi náà ń jagun jihad mọ́ ni? Ẹ yé ṣe bí wèrè. Saudi ṣàlówó ìkìlẹ̀ rí ṣe sí. Ẹ̀yin ò lò ṣì í. Ẹ̀yin alákatakítí ẹ̀sìn. Ẹ̀yin wèrè burúkú. Ẹ̀yin ẹlẹ́sìn jàgídíjàgan. Tell me. Ọ̀nà wọlé fún pèpè sẹ́sìn. Àwọn àfáàyìn tí wọ́n jà lórí internet káàkiri. Àwọn àfáàyìn tí wọ́n búra wọn. Tí wọ́n gbé àwọn lọ sí court. Ọ̀nà tí ẹ fi pèpè sẹ́sìn dà. Is that this Islam that I not live with you? He left a peaceful Islam. Islam, as-salam. Salam, peace. Ẹ̀sìn àlàáfíà na no bi pé ẹ̀sìn. Wọ́n wá sọ ní bíbí nísìn. Ṣé ní Saudi? Ẹni bí ni ẹ́, Soliu.
Wallahi sumo billahi le mo fi alukale Ọlọ́run mo fi búra ẹni bí ni ẹ́. Ṣé ní Saudi ẹni kan lè bọ́ta fún post ní Saudi kó wá campaign kan tí máa yìí sọ ó coming to post ó we are not coming to do infrastructure àwọn ò wá láti wá tún ìlú ṣe ó ní àwọn gbogbo wa la fi tara wa gbọ́ ó ní àwọn ò wá láti wá ṣe ọ̀nà fún yín ó ní táwọn fẹ́ ni pé jihad làwọn wá ṣe and we speak with Tinubu he accepted us to do that and you want me to support that because I am a Muslim orí ẹ̀ ti yí ó pe àwọn Christian àwọn other people ní infidels and you want me to support somebody calling other people infidels oh gbádùn oh normal orí ẹ̀ ti yí I don't want to but me fẹ́ bú anybody lẹ́ni ṣóre ẹni tí wọ́n bá ṣe gbogbo ẹ̀fà àwọn Christian tán tí wọ́n pa wọ́n tán tí wọ́n fìyà jẹ wọ́n tán call the person infidel ẹ gbà mí Yorùbá ló fi ń comment ẹ bá mi kọ meaning ní infidel ẹ bá mi kọ sí abẹ́ bá ṣe understand infidel sí ẹ bá mi kọ Yorùbá ẹ̀ sí abẹ́ kíni bí a kò gbọ́ English calling other people infidels ṣé èèyàn kan lè bọ́ta ní Saudi tẹ́tí lọ ṣẹ̀sì ní sí pé mo fẹ́ jẹ governor Saudi o mo fẹ́ jọba Saudi o bí ṣe ń bọ̀ yìí o mi ò wá láti wá tún ìlú ṣe no infrastructure I am not telling you I will build road I am not telling you I will do this I am not telling you ebi lè lù yín pa nǹkan tí mo fẹ́ ni pé kẹ́ṣà ti máa kírun nǹkan tí mo fẹ́ ni pé kẹ́ṣà ti di mùsùlùmí nígbà tí di mùsùlùmí infidels ni wọ́n ṣé ẹnìkan lè sọ bẹ́ẹ̀ ní Saudi kọ́ má lè lóko pa tí èèyàn bá sọ bẹ́ẹ̀ ní Saudi wọ́n á lọ bẹ́ orí ẹ̀ ni ẹ̀yin religion bagot sí ṣe lákàì ìgbà tí Ànábì sá kó Mẹ́kà tó sá lọ sí Medina ta ló gbà lálejò ọ̀nkù Khadija tó gbà lálejò kìí ṣe Christian ni bàbá àti ìyá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé mùsùlùmí ni wọ́n Abubakar tó tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé mùsùlùmí ni ẹyẹ ṣe bí olórí burúkú ẹ̀sìn Islam ò fa ìjà ẹ̀sìn Islam ò níyàn lára nínú Al-Qur'ani ṣé kò sí surati Mariam níbẹ̀ ni Mariam ìyá Jésù Ọlọ́run pọ́n ló tún fún ní sura Ànábì Ìsá alayhi salatu wasalam Jésù ṣé kí ló Ọlọ́run ò fẹ́ Christians are infidels Ọlọ́run ò like Christian why tí Ọlọ́run ò yọ orúkọ Ìsá kúrò nínú Al-Qur'ani kí dẹ̀ ṣe bí wèrè kí dẹ̀ yẹ bí olóṣì ṣé sínú ló lè tó báyìí ẹ̀yin lẹ wo níjọ́ àgbẹ̀dẹ àlìkíámọ̀ Ànábì àná ṣégeṣége stimos yín lára tó wá sọ fún pé ẹ̀sìn tó ń filẹ̀ akatakítí jàgídíjàgan lẹ́fi lé àwọn èèyàn kó nú ẹ̀sìn tó bá ti ṣe Islam wá wọná ni iná yìí ni ẹ̀yin pa Ọlọ́run ẹ̀yin secretary Ọlọ́run gas cooker lẹ́fẹ́ fi dáná ni àbí àdògán ó ṣe Islam báyìí iná ẹ̀yẹ kọ́tẹ́ gbọ́dọ̀ ẹ̀mọ́ náà nìyẹn iná dín náà ní aláàdì Islam Ọlọ́run ní gba ẹ̀sìn mi lọ́wọ́ anybody táyọ̀ ẹ̀sìn Islam tó bẹ́ pé tóòtọ́ ni Ọlọ́run ní gba ẹ̀sìn mi lọ́wọ́ anybody táyọ̀ ẹ̀sìn Islam kí ní tí Ọlọ́run ṣe gbogbo ayé ní ẹlẹ́sìn kan a jẹ́ pé àlùjọ náà kò ju kó tó báyìí lọ because Islam tẹ̀ ń pariwo yìí most àwa mùsùlùmí most wa là ń ṣe dúdú lábẹ́lẹ̀ most wa là ń lọ sí church lábẹ́lẹ̀ most yín lẹ̀ ń yàwó níyàwó látàlátù a jẹ́ wípé àlùjọ náà gan kò ju báyìí lọ so èèyàn kínkínní ló máa wọ bẹ̀. Why are you like this? Ànábì àná pààrà sí most yín lára tó fi sílẹ̀ ẹ̀ ń bàjẹ́ ni ẹ̀ pèèyàn sẹ́sìn Islam ló máa wọ iná ni Shehu Abudu Muhammadu Buhari Alhaji Buhari how many times ni Buhari lọ sí hajj ṣebí mùsùlùmí ni Buhari ló ń rúlù Nàìjíríà ṣé Nàìjíríà tó Ànábì ní pé kẹ́ ṣe déédé Ànábì sọ nìyẹn Buhari ń rúlù Nàìjíríà ṣé Buhari ṣe déédé ṣé Buhari ṣe déédé láàrin Yorùbá àti
àti àwọn Fúlàní. Buhari ò ṣe déédéé. Alhaji ni Buhari lọ hajj. Oya, Ọ̀ṣínbàjò, pastor. Ọ̀ṣínbàjò, he was pastorized, àbí is pastorized ni. Tó fi di pastor. Ṣé Ọ̀ṣínbàjò so sọ kíní kan kó jẹ́ pa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá. Àfi kó kúkú kó lọ kí wọn, condolence chairman. Kó kúkú kó Ọ̀ṣínbàjò lọ kí wọn, kò jù bẹ́ẹ̀ lọ. Alhaji ni Tinubu, Bọ́lá Ahmed Tinubu, Alhaji ni. Kí ni Tinubu ṣe? Ǹjẹ́ tí wọ́n ti ń pa wá. Wo bóyá o mọ̀. Sodiki, jẹ́ kí n fi ara mi tí mo jókòó síwájú ẹ̀, kí n fi ara mi ṣe sample fún ẹ. Bàbá tó bí mi nínú Mùsùlùmí ni. Bàbá mi ò kì í ṣe Mùsùlùmí nìkan, Mùsùlùmí akírun ni. Kò kì í ṣe akírun nìkan, Mùsùlùmí tó kéwú ni bàbá tó bí mi. Mùsùlùmí tó mọ kéwú tó tún ṣẹ̀sìn ni bàbá mi. Bóyá o mọ̀ wípé ọlọ́kọ̀ tó wà, èmi tí mo ń preach Islam yìí, ọlọ́kọ̀ tó wà mú wá sáyé bí mo ṣe dé ayé yìí, inú Kristẹni ni mo gbé fóṣù 9 kí n tó wá sáyé. Ìyá tó bí mi Kristẹni ni. Kì í ṣe Kristẹni ẹnu lásán, Kristẹni tó wà tó gbilẹ̀, tó rinlẹ̀, tó ṣe Kristẹni. Wípé to my last breath I will remain as a Christian. Àwọn devoted Christian yẹn ìyá mi. Àwọn Christian lè pé kò ní sọ́mọ̀ wá sọ̀kalẹ̀ o, they will tell you Jésù ni. Bí mo ṣe ń kírun tó yìí, tí n bá lọ sí ilé, tí n bá lọ kí ìyá mi, tó bá yẹ pé Sunday ni, tó bá lọ ṣe sìn, àbásìkò ọdún wọn, tó fẹ́ ṣe everything, I will still go to church with her. After the church, she always say, tí mo bá ní gbà tí ẹ̀mí mi bá ń lọ, tí kú bá pojú mi dé, tí mo ń lọ sáyé àìmọ́, mo wò ó ní tẹ́ ìdájọ́, gbà mí o olùgbàlà mi, wọ́n nìkan ló lè gbàlà. Ìyá mi máa sọ pé tí kú bá pa ojú òun dé, tóun lọ sí ayé àìmọ́, ó ní Jésù nìkan ní olùgbàlà tó lè gbà òun là. Ohun tó believe nìyẹn, kò ná mi ní nǹkan kan. Will I say she's not my mother again? Will I call her infidel? Àwọn Bible kọ̀ọ̀kan ti máa ń kòtì, òun ló kọ́ mi. Ó fẹ́ gbọ́, mo lọ sílé kéwú. Àwọn tó bí mi, Ọlọ́run bá mi kẹ́ wọn. Àwọn tó bí mi, èèyàn ni wọ́n. Bàbá mi ṣe Muslim ẹ̀, ìyá mi ṣe Christian, ìkun òdì kan lọ́wọ́. A máa lọ lé kéwú Monday to Thursday. Sunday, ìyá mi máa lọ sí church, a máa tẹ̀lé lọ sí church. I learn about Quran. I also learn about Bible. Wọn ò dẹ̀ dira wọn lọ́wọ́. Wọ́n tá bá dàgbà ká choose. Ìgbà tí mo dàgbà, mo di Mùsùlùmí. Dèní dọ̀la, ìyá mi ò lè má dá sáàrì fún wa. Nígbà tá wà ní pé àwa nílé, á dá sáàrì fún wa. Á fún wa lówó, á tọ́jú wa nínú Ramadan. Iṣẹ́ tá bá gbàwẹ̀, iṣẹ́ tó yẹ ká ṣe, ìyá mi ló máa ṣe, á ní ẹ lọ jókòó ẹ gbàwẹ̀. Ó wá fẹ́ gbọ́, ìyá tó bí èmi nínú, di bí mo ṣe wà yìí. Wàláì wọn ò bí ẹ dá. Kó lọ kí ìyá mi, kí wọ́n pe àsàlátù. Kó wá ṣe ìgbárùn ni màmí máa fi jí ẹ dìde. A ní ṣògbọ́ pé wọ́n ń pè rùn. Ìyá tèmi ló máa ń jí àdí bí mo ṣe sọ fún yín. A tún jí àwọn èèyàn fún ìrun láàárọ̀. She is a Christian. She promised to die as a Christian. Wo, ẹ̀yà ìdìde ẹ lọ kírun, a máa lọ kírun. Kò fi tiẹ̀ ní wá lára. Now somebody is calling àwọn tí wọ́n ṣe Mùsùlùmí ní infidel. Ó ń bú wọn lórúkọ oríṣiríṣi, and you want me to support that? I will not support that. Tó bá fẹ́ kú kó lọ kú, I will never support this. Mo fẹ́ play fún yín padà ni. And tó bá ṣe ń wọlé, I will play it now and I will end the show. Let's play it again. So tó bá ṣe ń wọlé. The grace of the Almighty Allah. And now we are in democracy, so there is nothing like suspending election. Dr. Abdulmutali Muhammad is the leader of the Muslim Leaders Union of the Northern and Southern region.
he explained the purpose of holding the conference. Our intention is that we are Muslims and Muslim preachers. That is why we gather the leaders of different sections, leaders of Sangaya, leaders of Zari, and all others in order to sensitize people about this agenda we have in view. That is ensuring that we choose a Muslim and a One Showore is watching this video. He's watching this program. Mr. Showore, welcome, sir. Mo going mo all protocol. Mo ki everybody. Mo ki everybody, please. Just listen. You are a Muslim, you are a Christian, you are Onisheshe. You are not doing anything. Just listen to this. One, we are coming for jihad. Jihad. One can support, one will not support. I am a Muslim, but I will not support this kind of Muslim. No. Muslim, what we call the Muslim ticket. The union we invited are about 75 in number, especially the Izala Union from Kaduna, Izala Union from Jos, Salafia, Kadaria, Tiljaniya, GTI, Imwan, Form 1, and women in Dawa, together with our Yoruba Muslim brethren that are here, our Igbo Muslim brethren with the union of all Imams of Kano State. We rally round all the unions so that we can have good platform to pass this message. What we show the leaders is that it is not a matter of we are coming to build road and infrastructure for you or the promise of giving you position. What we are talking about is who will establish the dignity of Islam and also uphold the respect of our religion. These candidates support our religion. For that reason, we are with him. When anyone dishonor our religion, we will tell the people that we are not with him. But the major issue we want to tell people is that a Muslim, no matter where he is better than an infidel. And when you join two Muslims, they will give you the victory that one Muslim cannot give you. This is why we have been sensitizing the people to understand that the Muslim ticket is very serious and it's a jihad to us as leaders. The leader of Izala Union of Shegba is a jihad to us. Jihad. Can you support jihad? I will not support that. I am a Muslim. I will never support that. I will not support what you want me to support. Kano region, Sheikh Abdullah Saleh, Pakistan, said this. Well, the discussion first and foremost was on the history of how this candidate has had his hunger of Muslim ticket for long. How he joined the Ribadu party with a Muslim from their own region. And now he joined the party of Abiola and Ghana King Kime. And considering how he is bent of Chatigbo. Aye gba olaye Abiola 1993. A sọ fún yín pé àwọn people yìí wọ́n ti plan ahead Yorùbá. They have been planning. Wọ́n ní ebi Muslim ticket yẹn ó ti ń gbọ̀n wọ́n ti pẹ́. They have been planning. One join Aye Abiola, Ghana King Jibe. One join everything. Now they have succeeded, yo. With the help. Please post it. You say I should post it to all churches to hear this, Mr. Karim. When Christians have been here abusing me, I want Christian in the the song. And I am not against any religion. Baba mi, Afa, Iya mi, prophetess. Ọ̀tọ̀ ní ibi tí wọ́n bí mi sí nísàlẹ̀ Èkó agbolé eléégún ni. Yorùbáwùyí wàhálà tí mo sọ fún pé I am a different person. Ibi tí wọ́n bí mi sí nísàlẹ̀ Èkó agbolé eléégún ni. Bàbá tó bí mi Muslim, ìyá mi Christian, wọ́n wá gbé mi kó nísàlẹ̀ Èkó, ibi tí wọ́n ti tọ́ mi, ibi tí ẹbọ pin sí ní Èkó. Ọ̀tọ̀ lébùté mẹ́ta ni wọ́n ti tọ́ mi. Níbi tí wọ́n ti máa ń gbé ẹbọ ní ọ̀sán gangan, ìlú tó jẹ́ pé ọ̀nà méjì péré ló wọ bẹ̀. Ìlú ní Lagos State ọ̀tọ̀, ọ̀nà méjì péré ló wọ bẹ̀, orí òkè àti ìjọba ọlọ́pàá. Tó lè máa bọ̀ láwọn kùtùkùtù wá pàdé ẹbọ. Ibi tó ti tọ́ mi nìyẹn. Maybe that is why tí ẹ̀sìn kankan, tí mi ṣe hate ẹ̀sìn kankan, màá lọ kírun, àsìkò Sunday service màá lọ sí church. Táwọn ẹlẹ́ ọmọ wá tún bẹ̀rẹ̀ lọ́tọ̀. Màmá mi gbọ́dọ̀ rí mi, gbé mi lọ síbẹ̀, bàbá mi gbọ́dọ̀ rí mi, àwọn máa tún lọ. Bàbá Buhari ọlọ́tọ̀ tí Barrister Kì. Ìgbà tí bàbá Buhari wà ní oyè. 3-1, 3 àbí jẹ́ 3-1. Bàbá Buhari ọlọ́tọ̀ nígbà tí wọ́n wà lórí oyè tí wọ́n jẹ ọba, àwọn lọ́ba nígbà yẹn lọ́tọ̀. Bàbá like mi kú. Ayé là gbé. Tó bá ti pèsè. Wọ́n máa fún mi jẹ. Máa jẹ.
Ebi o against nǹkankan. Dem pé tó bá ti pa mí lẹ́ni o ní pa mí lọ́la. That's what I believe. If you kill me today, you cannot kill me tomorrow. Mo ti lọ nìyẹn. Ọdún Christian àbá wọn jẹ, ọdún Mùsùlùmí àbá wọn jẹ, ọdún ẹlẹ́bọ àbá wọn jẹ, àwọn jẹ gbé kiri. Jẹbọ ká of Yorùbá nation. Wo tá bá ti gba Yorùbá nation. Tó bá jẹ́ Mùsùlùmí tó fẹ́ ṣọdún léyá, pè mí máa wá, máa bẹ jẹran léyá. Tó bá jẹ́ Christian tó fẹ́ ṣọdún Christian, pè mí nílẹ̀ Yorùbá nation ní agbára Ọlọ́run máa wá sí ìmúṣẹ. Pa ìdíyẹ ọdún fún mi ní tan chicken, máa bẹ fà. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ bá ti bọ Èṣù, àbẹ́ ń bọ Ọya, ẹ bọ Ṣàngó, tẹ́ bá bọ Ọ̀ṣun, gbogbo tẹ́ bá fi bọ ẹ fún mi. Ẹ fún mi máa jẹ. Ọlọ́run ló dá gbogbo wa. Ọlọ́run ẹyọ kan báyìí. Òun ló dá gbogbo wa. Ọlọ́run ló dá gbogbo wa. Why do you want me to support this evil agenda? Yorùbá, ṣe bẹ́ẹ̀ ti gbọ́ látàyà Kábíọ́lá tó débẹ̀ ni wọ́n ti ń plan. Etí wa la fi gbọ́ wọ́n ní jihad làwọn ń bọ̀ fún. Wọ́n láwọ̀ wá láti wá tùlù ṣe. Ẹ ṣe máa fún mi lórúkọ Mr. Phillips orúkọ oríṣi ní gbogbo máa fún mi. Ẹ ṣe láwọn ti YouTube náà. She will not say anything. Agani Sodiq ẹ káàbọ̀ sà. She will not say any. Àwọn tó wọ́n sọ fún àwọn APC sí ẹ pé wọ́n ní sọ̀rọ̀. Fídíò yìí ẹ send ẹ sí wọn, they will not say anything about it. Àwọn tó APC ní ẹ̀dìbò fún, PDP ní ẹ̀dìbò fún, Obi ló lè ṣe Obi tẹ́rẹ́ntẹ́. Gbogbo wọn sì wọ́n ní play fídíò yìí. Wọ́n ní play ẹ. Tó bá wọn ẹ kó máa hate mi. Bí o hate mi, dá mi ní kankan. Tèmi ni wípé ẹ jẹ́ á ṣe rere. I've been only Muslim in Nigeria, and God bless you. And you're Muslim. Nigeria is not an Islamic country. Stop deceiving people. Stop deceiving people. Nigeria is not an Islamic country, and it will never be an Islamic country. Lie. Ṣé rántí abeti gbàgbé pé Mufti wo kí ló sọ? Only we don't want Yorùbá nation. We want Islamic nation. Wọ́n lè palowe fún yín ẹ dẹ̀ gbọ́. Ọba Olúwo ní kó lọ kó gbogbo àwọn òṣà kúrò láàfin. Kó lọ sun wọ́n ná. Wọ́n dẹ̀ palowe fún yín ẹ dẹ̀ gbọ́. Àwọn Yorùbá palowe fún yín ẹ gbọ́. Àwọn Fúlàní ti bọ́ta o. All the tó fọ́dí sí mi ni pé wọ́n ní àwọn wá fún yín ní infrastructure o. Àwọn wá tọ́nà ṣe o. No good road o. Àwọn wá ṣe gbogbo yẹn o. N táwọn fẹ́ràn ni pé jihad. Mùsùlùmí tèmi ò ń ṣe bẹ́ẹ̀ o. I am not kind of Muslim. Ṣé ẹ tó pariwo ẹ lọ dìbò yẹn ẹ bá wa share fún wọn. Ẹ bá wa share fún wọn. Bàbá kan máa wá ń bú mi lójoojúmọ́. A ní bẹ́ẹ̀ náà lọ sọ wípé ye Buhari fẹ́ sọ Nigeria di selection kan tó ti wá sọ di. Plan work ni. Àwọn plan wọ́n ní ká èèyàn máa ń tọ́ràn kó tó dáràn ni. Àwọn people tí ń tọ́ràn ti pẹ́. Wọ́n ti ń tọ́ràn àwọn ọba yín wọ́n fún wọn níyàwó Fúlàní gbogbo náà. Èmi ò discriminate o. If you are Fulani, I love you. You are Yoruba, you are Kinikon, everything anybody you are, I love you. Tí o bá ti fẹ́ ìpalára fún mi tàbí fún ìran mi. Ló lè fa gbọ́n mi sí omi ò tó láàrin mi àti ẹ. Àwọn wọ́n ti strategize pẹ́. Wọ́n ti ń ṣe kíní wọn tipẹ́. Bẹ́ẹ̀ strategize àbí strategize mi ò mọ̀ pé jàre. Àwọn ọba yín gbogbo wọn pátá. Fúlàní mélòó ló wà níyàwó Aláàfin tó kú? Olúwo ò rí Yorùbá kankan fẹ́, Fúlàní ló fẹ́. Àwọn ọba yín àwọn tí ń plan ti pẹ́. Lára àwọn tá ń sọ̀rọ̀ lórí kíní. Lára àwọn tí a jọ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, tá jọ ń sọ pé kíní kan kíní kan. Wọ́n gbé history ẹnìkan wá fún mi. Nínú biography ẹ̀. Ẹ̀jẹ̀ Yorùbá tó wà ní biography ẹ̀ kò pé 10% nínú 100. Ọmọ Fúlàní ni. Ó wà lórí internet bí ó lè wo show mi. A gbọ́n tí mo ń sọ. Ó náà wá ń sọ̀rọ̀, ó wá ń Yorùbá nation o. Ọ̀rọ̀ ò tí tó tọ́. Ó jẹ́ tó bá ta sí mi. Tó bá wá ta sí mi. Màá wá gbé biography ẹ̀ jáde. Mi ní sọ bí tó bá tí ò dá nínú biography ẹ̀. But on top of pé ọmọ Fúlàní ni, I will say it out. It shock you. It shocked me too.
Nigeria is not an Islamic country. Get that to your head. Nigeria is an Islamic country. Don't try to Islamize Nigeria. Don't try to Islamize Nigeria. To your long over. I could remember when I was young, my man play video con. Ìyá yẹn bí ìyá ni bí bàbá ni. Ẹni tẹ́ bá jẹ́ Christian bí tẹ́ bá rántí o ko tẹ́ bá jẹ́ àgbàlagbà. Ìyá yẹn ni àwọn fẹ́ jẹun láàárọ̀. Wọ́n ní èmi wá sọ fún mi pé kí n dìde wí pé ẹnìkan fẹ́ jẹ orí oyè. Kó máa sọ Nigeria di ẹlẹ́sìn kan. That was bí pé ayé ṣayé Babangida na báyìí ta ni nígbà yẹn. I couldn't remember. Mo wá cassette yẹn. Ìyá yẹn ti sọ̀rọ̀ yẹn sìn. Kì í ṣe over 30 years. Mo ti kúrò ní school since it's over 30 years. Mo ti kúrò ní school. Mo jáde secondary school. Tí ìyá yẹn ti sọ̀rọ̀ yẹn, mo wá cassette pé àṣegbà mi. Àwọn tó máa láwọn rí náà. Ẹlòmíì rí náà. Ìyá tó sọ̀rọ̀ yẹn sìn, ṣebí Christian ni. Ó ti sọ̀rọ̀ yẹn sìn, ṣebí ó lè mí jẹ lẹ́nu yìí sìn. Ọ̀rọ̀ yẹn tó I fẹ́ tó 35 years. Tó ti sọ̀rọ̀ yẹn. Bàbá Awólọ́wọ̀ tó tún Nàìjíríà ṣe. Tó gbowó Cocoa House. Ó kọ́ Cocoa House. Ó kọ́ Western House tó wà ní UK tó ń pè Nigeria House nsìn. Ó fún àwa yìí. Mùsùlùmí ni mí o. I am a Muslim o. Bàbá Awólọ́wọ̀ ṣe free education. Bàbá Awólọ́wọ̀ ò ní free education káwọn Christian nìkan máa lọ síbẹ̀. Àwa ọmọ Mùsùlùmí. Ayé Awólọ́wọ̀ yìí máa ti dá. Ayé Awólọ́wọ̀ yìí máa ti dá. Àwa ọmọ tálákà ń ṣòyìnbó. Àwa ọmọ tálákà ń ṣòyìnbó. Ayé Awólọ́wọ̀ yìí máa ti dá. Ayé Awólọ́wọ̀ làwọn ọmọ tálíkà la ṣòyìnbó. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ká fara mọ́ Muslim tí wọ́n ń ṣe yẹn. Why tí bàbá Awólọ́wọ̀ ò ní free education tó ń ṣe wípé mú Christian nìkan ni kó lọ síbẹ̀. Bàbá Awólọ́wọ̀ ṣe estate low cost house. Bàbá Awólọ́wọ̀ ṣe nígbà yẹn. Why tí bàbá Awólọ́wọ̀ sọ pé low cost house yìí o àwọn Christian nìkan ni wọ́n ní ẹ̀tọ́ sí. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o. Gbogbo ẹ̀sìn yìí ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Àti Christian àti Mùsùlùmí ni wọ́n jẹ àǹfààní bàbá Awólọ́wọ̀. Mi lè fẹ́ gbé oko tẹ̀dá tó ti kọ́ọ̀tì. Ni wọ́n jẹ àǹfààní bàbá Awólọ́wọ̀. Okay, let's go this way. Èyí tẹ́ni ká fara mọ́. Azumi pé nígbà tí Ọbásanjọ́ débẹ̀ as a Christian, kí Ọbásanjọ́ kó wá tó gbogbo ìlú the Christian, how will you feel? Please, if you are a Muslim here, please comment. Mr. Balogun mo rí yín o. Azumi pé tí Ọbásanjọ́ wà níbẹ̀, kó wá tó gbogbo ìlú. Explain what I didn't gbọ́ wá sá o. Kó wá sọ gbogbo ìlú di Christian, ẹ̀yin Muslim, how will you feel? Kò ní Jésù ló gbọ́dọ̀ ṣe, Jésù ló lè ṣe. If you are not a Christian, you are an infidel. Báwo lẹ ṣe máa feel? Ẹ jẹ́ a bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tó dá Mùsùlùmí, tó dá Christian, tó dá everything. Wàláhì Ọlọ́run ọba fún ara rẹ̀, ó gbọ́n, ó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Ó mọ̀ kí ọ̀dà, ask yourself, why tí Ọlọ́run ò ṣe gbogbo ẹlẹ́sìn kan? Let God make us everybody ká gbọ́ wa jẹ́ Muslim. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ìlera fẹ́ sọ gbóyàn di Muslim ayé ẹ má yẹ kí n sọ ẹ má yẹ kí n bínú o. Kò play. Someone the Muslim what? Alhamdulillah. 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 Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah. 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 Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Àgbà ẹ sọ gba di Muslim ẹ lè sọ gba di Muslim àgbà o àwa ò gbà àwa ò fara mọ́ a máa gbé play card and we join the Christian to gbé play card
Yes, farama agba. Everybody, lie. We don't want Muslim nation. I am a Muslim. We don't want Muslim nation. Let everybody do what about more share. We don't want Muslim nation call. Also the nation ni. We don't want Muslim nation that coaches to I do. I can stop with soldier. Mr. Assisi. +1718 5020 Aja láti fẹ́ bá mi kọ WhatsApp number mi síbẹ̀ yẹn. It's not possible. Ẹ má pariwo ẹ̀yin tẹ́ jẹ́ Christian. Àwọn kan ti fọwọ́ sí. Ti yín bá yín ẹ̀yin Christian. Àwọn kan, àwọn sí Christian Association of Nigeria. Àwọn olórí yín fọwọ́ sí. Ojú àwọn kan ni wọ́n mú ọ̀gá kan kan, pastor kan lára àwọn àgbàgbà kan Christian Association of Nigeria. Lára àwọn àgbàgbà wọn, ojú àwọn kan báyìí ni wọ́n mú. Ẹ tó bá rántí fídíò yẹn Facebook kò nígbà ká post ẹ ni máa yẹn wọ́n dákúnlẹ̀ máa yẹn ń bẹ̀bẹ̀ ó ní ẹjọ́ he was begging ojú wa báyìí ni wọ́n dún bú ẹ̀ àwọn kan orí kọ̀kọ̀ sọ sí ẹ̀yin Christian gan ọ̀rọ̀ yìí ò yé mi I know no Christian tí wọ́n bí aláya ẹ̀rẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò bóyá jẹ́ Vice President of Nigeria wọn ò bíire kó bọ́ta kó pa àwọn mùsùlùmí ní fidel. We will come out for him. So go lano. If anybody tó bá bí dada tó lè pè Muslim ní fidel kó wá pè wá ní Muslim fidel. A máa bot a máa pariwo. Tó bá pé àwọn Christian ni wọ́n sun Amina sun Asaki. Bí àwọn Muslim ṣe sun Deborah, ogun àti ṣẹlẹ̀ Nigeria. Mi mo fẹ́ kan abo ìjìrà kan o tó pa àwọn Muslim náà sun Amina àbí náà sun kíní kan ogun àti ṣẹlẹ̀ Nigeria now èmi ò mọ̀ bí ṣe máa pín ní ẹ̀jàre bọ́dà tó tẹ́kùtẹ́ alọ ẹ gbọ́ ti lọ sọpọ́ ti lọ nìyẹn o tí mo bá ti rí tẹ̀ 17 mo fẹ́ sáré bá máa yẹn ṣe last call tí mo gbà náà nìyẹn o because mo fẹ́ lọ síbi iṣẹ́ 50573 WhatsApp nìkan ni mo ti ṣe Mr. Uzbau 1718 every plus síwájú ẹ plus 1718 5020573 WhatsApp nìkan ni mo ti fi síbẹ̀. It's not possible miss èmi ṣàkọ́ ni mo sọ̀rọ̀ àbẹ́mi ni mo sọ̀rọ̀ ni ṣe tí ilẹ̀ fi gbọ́. Tinubu ni ẹ dìbò a máa dìbò fún Tinubu jàre Máyọ̀wá Ìdòwú Máyọ̀wá Ìdòwú ṣe wọlé ni àbí bá wa wo fún show yìí láti bẹ̀rẹ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sà Tinubu ni a dìbò fún yes mommy daddy Tinubu gegege a máa dìbò ẹ lọ wo show yìí láti bẹ̀rẹ̀ kẹ́ lọ fídíò tá play ẹ lọ fídíò tá play láti bẹ̀rẹ̀ sà. Ẹ jọ̀ọ́ mo ní 2 minutes 2 more minutes ẹ tó fẹ́ pè yẹn WhatsApp nìkan ẹ pè mo ní 2 more minutes láti kúrò lórí show yìí o ká gbọ́ contribution tí yín náà. Two minutes o. WhatsApp nìkan ni number ò ní lọ WhatsApp nìkan ni o. Ẹngan jihad ẹni gbádùn jihad kọ́. Jihad any less than atẹ̀lé dìbò fún Tinubu Yorùbá ni àmọ́ tí wọ́n sọ lẹ́ni àbí tí wọ́n sọ yìí tí wọ́n gbé jáde yìí èmi ò dìbò. ẹ̀yin méjì àti fún yín nọ́mbà o 1 minute la ní after 1 minute báyìí we are going off the show. It don't happen. I don't tell am o. Pataro, wala taro ni jàre.
Ataro ni mi let me jókòó tí mo jókòó. How many hours? Bí no ma ti ṣe show 2 hours. 1 hour 20 minutes ni mo ṣe. Mo bí mo ti let me out to ṣe 2 hours ni. Let us know. What do you want to know? Ní gbé wa o, àmì o, ní gbé wa ẹ ṣeun o. Mr. Phillips, kí lẹ tún pè mí? Ẹ ti pè é tẹ́lẹ̀ náà, ẹ ti fẹ́ tó sọ̀rọ̀ ni. Ẹ wò. Wọ́n ní wọ́n ní jí wa gbé o, àmì o, Jésù. Ọlọ́run jẹ́ kan jí wa gbé. Wọ́n ní jí wa gbé o, wọ́n ní jí wa gbé, àmì o, Jésù o. Wọn ò ní jí wa gbé. Kí lẹ tún wá ń pè? Akọ àtàrà kó ètò ìjàgbọ́ lájọ kó ètò gbé tó wà lè dá nọ́mbà máa yìí. Ẹ wò ẹ̀yin tí ẹ rí nọ́mbà yẹn. God bless you. I love you too, Mr. Omikunle and Mrs. Omikunle ni. God bless you. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká end ètò yìí. Ẹ bá mi share ètò yìí. Ẹ mọ̀ rí gbọ́dọ̀ share ètò yìí. Not about ó fẹ́ fi gbowó kíníkan. Lórí ètò Yorùbáwùyí. Bó bá ṣe rí làwa ṣe máa sọ kí wọ́n bias. Bó ṣe bá rí la ṣe máa sọ. Ẹ bá mi share ètò yìí kí àwọn Kristẹni kí wọ́n mọ̀ wípé n tó ń bọ̀ lélẹ̀. Káwọn oníṣẹ̀ṣe mọ̀. Ẹ bá mi share ètò yìí fún àwọn Mùsùlùmí gidi. Kí wọ́n mọ̀ wípé Islam gidi táwọn gbójúlé tán gbẹ́kànlé. Islam tí wọ́n ò support pípa èèyàn. Mo rí miss call yín ni. Ṣé ká fi yín sí speaker ni? Country gan, our Arab country, gbé sórí báyìí now. Tẹ́ bá rí wọn, they even love most Nigerian people. Tẹ́ bá dé Arab country, ẹ lọ sí United Arab Emirates. You also look at the love Christians. They with pan. Wọ́n fa wọn mọ́ra. You understand? But Nigeria, bó ṣe rí, in fact, I don't know. Iṣẹ́ wọn lè rí gbàrà ẹ̀ láì kó dẹ̀ lè tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹranko ni wọ́n, they don't have anything to offer us. Àmì o, àṣejì àdì o. And most of these Nigerian people, àwọn Yorùbá, ó yẹ kí wọ́n ti lè ládùn wọn kó rí nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Ṣé ojú wọn fọ́ ni? Ṣé tí wọ́n di ni? Ṣé wọ́n mọ̀ nǹkan tó fẹ́ ṣe ni? And still is believing now. Ẹ ti play everybody ti mọ̀ wípé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lílì. But àwọn òpònú Yorùbá kankan, àwọn òpònú wá sì máa tẹ̀lé wọn pé wọ́n fẹ́, wọ́n gbọ́ pé wọ́n tún fẹ́ dìbò fún Tinubu kì í ṣe Tinubu o, Tinubu. But what now? This man has nothing to offer us. Thank you so much. Ẹ ṣé gan, thank you, God bless you. Ibi tó máa fi àdàgbà ètò tó máa fi rọ̀ sí lélẹ̀. Ẹ bá mi ṣe fáwọn Mùsùlùmí ẹgbẹ́ mi tí wọ́n gbà wípé ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni, kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan. Ẹ bá mi ṣe fáwọn Mùsùlùmí ẹgbẹ́ mi tí wọ́n mọ̀ wípé Ọlọ́run ọba Elédùmarè ó ní agbára àti ṣe gbogbo wa ní Mùsùlùmí. Ó mọ̀ọ́mọ̀ decide láti má ṣe gbogbo wa ní Mùsùlùmí ni. And wípé Islam kò gbà pé ká force èèyàn. And ẹ bá mi share, ẹ bá kó lórí àwọn Mùsùlùmí, ẹ bá mi share fún gbogbo àwọn Yorùbá pátápátá kí wọ́n lè rí nǹkan tó ń bọ̀. Kẹ́ máa wá bira yín ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé ìgbésí ayé ta fẹ́ lò yìí? Ṣé ìgbésí ayé gidi ni? Ṣé a lè máa bá lọ báyìí ká rí yanjú? Ẹ rántí pé àwọn Boko Haram tí wọ́n wá ń pa èèyàn ní ìlú tí wọ́n lọ ń ju bọ́ọ̀bù sáàrin ọjà, èmi àti yín mọ̀ wípé tó bá dé àárín ọjà wọn ò ní lọ bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ẹjọ́ ṣé Mùsùlùmí lẹ́yìn ẹ kú òǹbẹ a fẹ́ ju nǹkan kalẹ̀. Wọn ò ní lọ bẹ̀ lọ́wọ́ pé ṣé Kristẹni lẹ́yìn ẹ dúró síbí a fẹ́ pa yín. Wọ́n á jù sí àárín èrò rẹpẹtẹ ni. Mùsùlùmí á kú, Kristẹni á kú, oníṣẹ̀ṣe á kú. Ẹ jẹ́ kí ẹ̀yin Yorùbá kẹ́ máa bira yín ní pé ní ìgàngán tí wọ́n ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lẹ̀ Yorùbá yìí. Ta ni wọn pa ní gàngán? Wọ́n ti pa Mùsùlùmí, wọ́n pa Kristẹni. Buhari ò sọ àràfí èdè kan lórí èdè ni.
ẹ wá máa sọ fáwọn èèyàn pé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó dìde subhanallah Àdìsá ò béèrè pé ṣé mùsùlùmí ni Yorùbá nation kó tó máa jà fún ìran Yorùbá ọmọ Adéyẹmọ ò béèrè wípé ṣé lẹ́bọ ni àbí Kristẹni kó tó dìde máa wọgbó ti Fúlàní tá bá continue pẹ̀lú kíní kan ní ẹjọ́ ṣe Yorùbá nation kíní kan ẹ bira yín ọmọ Yorùbá ẹ béèrè lọ́wọ́ ara yín kí ni àwọn people máa padà fi ojú wa rí kí ni wọ́n padà ṣe fún ìran Yorùbá àwọn ni aláṣẹ àwọn ni wọ́n ń là lé wa lọ́wọ́ àwọn náà máa sọ tí Nàìjíríà gbọ́dọ̀ jẹ àti tí Nàìjíríà gbọ́dọ̀ jẹ wá bira ẹ ìwọ tó fẹ́ bú mi kó tó bú mi béèrè lọ́wọ́ ara ẹ wípé ṣé iye tí Christian ra ráìsì kọ́ ni mùsùlùmí rà ìwọ tó fẹ́ bú mi bira ẹ tó bá wọ mọ́tò ṣé iye tí babaláwo ń san fún owó mọ́tò tí Ọlọ́ṣun ń san kọ́ ni ìwọ mùsùlùmí ń san Christian tó fẹ́ wá bú mi béèrè lọ́wọ́ ara ẹ tó bá wọlé epo iye tó máa God bless Ìgbòho Òòṣà God bless you too iye tó máa san fún owó epo ṣé iye yẹn kọ́ ni mùsùlùmí máa san ìyà yìí jọ ń jẹ gbogbo wa ni for us not to continue pẹ̀lú ìyà yìí àti táwọn people yìí sọ Yorùbá wake up Yorùbá wake up from your slumber on YORUBAWUYI platform we talk the truth tó bá ṣe rí làwa ṣe máa sọ Yorùbá máa follow wa afẹ́kẹ́ follow wa o bẹ́ẹ̀ dẹ̀ follow wa àbínú ẹ rántí pé ní Dubai mọ́ṣáláṣí tó wà ní Dubai tó tóbi jù ní Dubai Mary Mother of Jesus Mosque Dubai is an Islamic country o ìlú tí wọ́n bá ti máa discriminate àwọn òru yẹn ló máa ń progress Nigeria discriminate láàrin Yorùbá àti Yorùbá àti kíní kan Fúlàní àti gbá wọ́n discriminate láàrin ẹ̀sìn Dubai tí wọ́n ń lọ tí wọ́n ti lọ ṣe fàájì ẹ rántí pé Dubai yẹn níyàwó Buhari wà o ní Dubai yẹn big beautiful mosque wà bẹ́ẹ̀ Mary Mother of Jesus Mosque Maria ìyá Jésù ni mọ́ṣáláṣí orúkọ mọ́ṣáláṣí wọn ní Dubai Maria ìyá Jésù ẹni tó bá ṣerú ẹ̀ fún wọn ní Nàìjíríà ìwọ kọ́ mọ́ṣáláṣí tán kó wá forúkọ Jésù sí wàláì wọ́n á sun mọ́ṣáláṣí yẹn ni ṣé Nàìjíríà ṣé ẹ ní ẹ̀sìn ju Dubai lọ ni ṣé ẹ ní ẹ̀sìn ju àwọn orílẹ̀-èdè tó kù lọ ni mi ò ní sọ Dubai lọ kán tó wá bú mi páká lòlò Tinubu làwọn àdì ẹ wo àtúnṣe wa kù jẹ́ kí n máa lọ mo nífẹ̀ẹ́ yín gan-an God bless you kíní wọ́n bá fẹ́ wọ́n tó bá ráyè àti wo full video àwọn 10 minutes 15 minutes video máa ṣe sórí YouTube you will see it there you don't need to sit so long láti wo 1 hour video kíní kan tó bá fẹ́ wọlé náà o lè fast forward ẹ̀ síwájú kó rewind ẹ̀ sẹ́yìn o lè máa wo bẹ́ẹ̀ but a máa ń ṣe summarize video lórí YouTube YORUBAWUYI tẹ́ bá wá link mi ẹ láwọn post àwọn link tí mo post sórí Facebook YORUBAWUYI ẹ tẹ̀ á gbé lọ sí page mi lórí YouTube ẹ lè ṣe anything forget about Yoruba all people talking about Yoruba is bad I don't want to fight anybody I don't know okay it's bad no all of you living in Nigeria you travel to abroad all of you if you love home come back home Alabi Sodiq Combo come back home where is home Alabi Sodiq Combo you want me to come back home please tell me the definition of home I know you live in Nigeria you have been brainwashed as a Nigeria Alabi Sodiq Combo let me tell you the meaning of home oh Alabi Combo Alabi Ade Alabi Combo mi de wa rí orúkọ ẹ mọ́ o Alabi Combo ẹ bá mi fi mark sí kíní Alabi Combo yẹn kí n lè bá rí Alabi Combo mo wá kí lórúkọ ẹ ní o tí mo bá rí definition of home is a place where lives and properties are safe and secured Alabi Combo in case you don't know
To me, a definition of home is where lives and properties are safe and secured. Are you safe in Nigeria? Share life is safe. Share properties is secured in Nigeria. Alabi Combo, I can feel your pain. If you are opportune to travel out to Japa, the way I Japa, while lied with Japa. Alabi Combo, my love, I love you, and I will talk to you as love. Ó dàbí pé owó show mi tí mo ṣe ní ìjẹta, the same way I play a video. Bóyá o mọ̀ wípé government ní kó fún yín ní 3.2 million. Ṣé ó ti gbà tiẹ̀? Alabi Combo, Abi Combo lórúkọ ẹ̀. Ṣé ó ti gbà tiẹ̀? O gbà wọ́n fún ẹ. But oh mọ̀, wọ́n máa yẹ kó ní internet ni. Go and watch it. I play it. Níbi tí senator ti bọ́ta, all senator ló bọ́ta. Only federal government here approve 3.2 million fún yín. Ẹ má bú Sodiq ẹjọ́, ẹ má bú. Ẹ má bú Sodiq ẹjọ́, ẹ má bú ẹjọ́, please don't, ẹ má bú. Mo ṣe wá fi mo wá kíní ẹ̀yin. Bóyá o mọ̀ lọ wo lórí YORUBAWUYI platform tí governor senator kan bọ́ta ní Ondo state. Only government approve 3.2 million fún yín, ṣó ti gbà tiẹ̀. Thank you, my love. Combo mo rí kíní ẹ o ní. My love, mo ti rí picture ẹ. Mo ti pé young guy ni ẹ. Inú mi dé dùn pé oníṣẹ́ ọwọ́ ni ẹ. Lọ sórí page mi kó lọ wò. Wà mọ̀ pa people yìí wọ́n nífẹ̀ẹ́ yín. Senator kan bọ́ta ó láti May last year. Ni government ti approve 3.2 million fún gbogbo ẹ̀yin youth, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, hairdresser, barber, tailor, ẹ̀yin onípọ̀nmọ́, ìyá aláta, ẹ̀yin oní pure water, low scale business. 3.2 million náà ní kàn fún èèyàn kọ̀ọ̀kan yín. Each state wọ́n ní kàn wá 5,000 èèyàn kàn fún yín, ṣé o ti gbà tiẹ̀? Wọ́n ò fún ẹ àbí? Wọ́n ò ní fún ẹ. Wọ́n ní fún ẹ. Ẹ fi my dance kalẹ̀. Anybody bá ti kọ anything, ẹ kàn bá mi bèrè lọ́wọ́ ẹ pé ṣé ó ti gba 3.2 million tiẹ̀. Mi kò fẹ́ reverse kí o. Alabi my love. Má kàn show kíní yẹn fún ẹ kó kàn lọ wò lọ́dọ̀ kó kàn lọ wò lórí YORUBAWUYI platform. Mi mọ̀ bóyá Alabi my love. Oh, de fẹ́ gbé mi padà sẹ́yìn ni o ọmọkùnrin. Alabi mi, Alabi my love o, my love o. Alabi my love. Mo sáré wò fún yín ni o, my love o. Alabi wo, look at this man. DPO ni o, wọ́n ti jí gbé. DPO. Alabi, bí tani kí máa bọ̀ lélẹ́yìí o, this is a DPO. Wọ́n ti jí gbé o. Bàtà máa jí DPO gbé. Ṣé ni tí ò láṣọlá Alabi ọkọ mi. I love you. You are a youth. Mo ti wo picture youth ni ẹ mo nífẹ̀ẹ́. Wo DPO ni wọ́n jí gbé yìí. Bàtà máa lè jí DPO yìí gbé. Ta ni wọ́n lè gbé? Oh, Alabi o disappoint me, Má ṣe báyìí Alabi olówó orí mi ọkọ mi. Alabi my love, oh, my love. O kíni ẹ ti lọ sísàlẹ̀. Wo Alabi ó ti lọ sísàlẹ̀ jàre. Ó ti lọ sàlẹ̀. Okay. Àwọn kọ́ lélẹ̀. Ó ti lọ sàlẹ̀. Wo Alabi lọ wo lórí page mi wá rí ńbẹ̀. Wá rí senator ló bọ́ta. Ó ní wọ́n ní kó fún yín 3.2 million. Àwọn governors yìí support ti lọ. Okay o. Alabi ó yá. Ó ní kí máa bọ̀ nlé. Àwọn ẹni kó máa bọ̀ labroad. Èwo ló fẹ́ ńbẹ̀? Ṣé kí máa bọ̀ nlé? Alabi. Ṣé kí máa bọ̀ nlé àbí mo máa bọ̀ labroad? Èwo ló fẹ́? Ṣé máa bọ̀ l'America? Ṣé kí máa bọ̀ nlé ló fẹ́ àbí kí mo máa bọ̀ l'America? Èwo ló fẹ́ Alabi? Kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́, èwo ló fẹ́? Choose ẹyọ kan nísìnyí o Alabi. Choose ẹyọ kan kí máa bọ̀ ní Nàìjíríà àbí kó máa bọ̀ l'America, èwo ló fẹ́? Ká ṣe deal nísìn. Ẹ lọ wo lórí page YORUBAWUYI 3.2 million ní kan fún yín wọ́n fún yín. Àwọn tí wọ́n sọ̀rọ̀ APC ní ẹ̀dìbò fún PDP wọ́n ò sọ̀rọ̀ nípa ẹ̀, wọ́n ò ní sọ̀rọ̀ because wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ̀wọ̀n jẹ́ kí n máa lọ mi wish kí n pẹ́ tó báyìí.
wọ́n jí gbé náà wọ́n jí DPO yẹn gbé DPO wọ́n jí DPO gbé oníkè máa bọ̀ Nàìjíríà èmi tí mi lókun Alábí èwo ló fẹ́ jẹ́ kí n máa bọ̀ ní Nàìjíríà bí kò máa bọ̀ l'Amẹ́ríkà èmi tí mi lókun wọ́n jí DPO gbé oníkè máa bọ̀ Nàìjíríà ọkọ mi wọ́n yẹ ká ṣe báyìí ẹ má bu Alábí ẹjọ́ ẹ má bu mi fẹ́ máa bú yàn mọ́ lórí péjì mi wàláhì ẹ má ká máa ṣàlàyé fún wọn díẹ̀ mi fẹ́ máa bú yàn mọ́ dọ́kọ̀ mi ò mọ́ Alábí ní kí má wálé o lọ́wọ́ máa bọ̀ l'Amẹ́ríkà Alábí ọkọ mi Alábí ní kí má wálé o lọ́wọ́ máa bọ̀ l'Amẹ́ríkà ẹjọ́ tó yọ Ọlọ́run tẹ́ bá ní agbára tẹ́ bá mọ̀yàn tó lè báyàn gbéyàn wọlé I am not promising you please ẹ bá mi gbé Alábí wọ ẹni bí America ni bóyá London ẹ kàn bá mi gbé wọlé ẹjọ́ please I am announcing this if you have the capacity of bringing somebody invitation if you can send Alábí invitation please ẹ bá mi share video yìí if anybody can get Alábí kó send invitation sí wọ́n dẹ̀ approve ẹ̀ fún mo búra pẹ̀lú agbára t'Ọlọ́run bá tó láyé tó lọ́run I will pay for his flight I will pay for his hotel I will pay. Yes, I am saying this loud and clear. Alábí ọkọ mi ní kí n má wá sí Nàìjíríà o, pé mo máa bọ̀ l'Amẹ́ríkà. Tá bá rí ẹ tó lè bá mi gbé Alábí wọlé, tó lè bá mi fún ní visa, tó lè bá mi invite ẹ tí mo bá approve ẹ. Ní agbára Ọlọ́run ọba, I will pay for your flight. Plane tó máa gbé ẹ through and flow. Agbára Ọlọ́run ọba gbé. I will pay. I will pay. Ẹ bá mi ṣàánú, ẹ bá mi gbé Alábí wọlé Alábí o. Alábí ọkọ mi, Alábí o, Alábí ọgọ. Alábí ọgọ. Mr. Martins, ẹ bá mi gbé Netherlands ni. If you are able to take Alábí to Netherlands, Mr. Martins, please contact me. I will pay for his flight to Netherlands. Ẹ jọ̀ọ́. Ẹ tó lè bá mi gbé Alábí wọlé, bá mi gbé wọlé ẹ jọ̀ọ́. Máa sanwó flight ẹ. Máa sanwó hotel ẹ. Kókò lọ jayé ayé foreign Alábí ò jápọ̀ wà ń bẹ̀ Alábí ti lọ ẹ jẹ́ kí n máa lọ wá láyé pọ̀ ó dàbọ̀ ẹ má pa mí I love you bye bye. Video.